Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yín. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo ibi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ orí ìkànnì tí a wà yìí. Ẹ sì ṣeun lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tune in sórí channel wa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa náà ò ní dì. Àwa la máa wá, ẹ̀yin náà ni a máa dé bá láṣẹ Èdùmàrè. Lórí ìkànnì wa lénìí gẹ́gẹ́ bí a ṣe máa ń mú wá sí etí ìgbọ̀yín, ìyẹn àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ ní àwùjọ Yorùbá káàkiri lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì, òun náà ni a ti mú wá sí etí ìgbọ̀yín. Ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràìnràìn lórí afẹ́fẹ́ náà ni a tún mú wá, léyìí tí ń ṣe ọ̀rọ̀ alàgbà gbajúgbajà pásítọ̀ ni pásítọ̀ Olú Alo, tí ó jẹ́ wípé àwọn èèyàn ń béèrè lọ́wọ́ wọn níbi tí ìyàwó wọn wà, léyìí tó sì jẹ́ wípé ní àwọn oríṣiríṣi ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn àti àwọn bloggers lóríṣiríṣi ni wọ́n ti jáde ni wọ́n sì ti ń béèrè lọ́wọ́ alàgbà náà. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ̀yin èèyàn wa tí ẹ wà active lórí social media, pásítọ̀ yìí náà padà jáde, ó padà sọ̀rọ̀ ní ìtọ́fin sọ wípé àwọn ṣetán, àwọn sì ti ready láti dáhùn gbogbo allegations tí àwọn èèyàn fi ń kàn wọ́n. Wọ́n sì sọ wípé ní àwọn tí ṣetán láti gbé oníkálukú lọ sí ilé ẹjọ́ láti lọ defend ara wọn. Arábìnrin Maureen náà ti wá jáde, ìyẹn arábìnrin tí gbajúgbajà tí a mọ̀ tó náà tún gbé ọ̀rọ̀ náà sórí ẹnìjọ́ mẹ́ta yìí. Òun náà ni ó tún jáde láti wá sọ sí ọ̀rọ̀ tí Prophet Olúalo sọ wípé òun ti ready láti defend ara òun. Ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí arábìnrin Maureen ní fún wa lénìí lórí ọ̀rọ̀ náà. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa, ẹ̀yin èèyàn wa. Not a nation. Òdodo ló ń gbórílẹ̀-èdè, orílẹ̀-èdè léèkè. Bí rọ́bà lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí. My lovely sister Tokunbo, how are you? Tí rọ́bà lọ ní 1 million years, just one day like this ni òtítọ́ máa bá. Irọ́, Ogunlola Seyi, thank you for joining me. One thing is constant and is truth. And whatever we do today, prosperity will judge us. And either we like it or not, internet doesn't forget. The one we did 5 years ago, a ṣì ń sọ̀rọ̀ Eleyi. So, if you are just joining me, I want you to have an open mind. Forget about his pastor, he's not pastor. His pastor is not pastor, is whoever that is involved. There's one Memphis Ologi Nita Jode. Memphis, you still there? Àwọn èèyàn nìyẹn. Memphis, you still there? Congratulations, ambassador of Tarmac. Memphis, stop. Jẹ́ kí ṣiṣẹ́ mi, má divert attention mi lọ síbẹ̀ yẹn. Ẹ̀yin èèyàn mi, mo rí fídíò kan, but before kí n tó lọ sí di fídíò yẹn, mo fẹ́ ká wo nǹkan kan dáadáa. Gbogbo nǹkan tá a bá ṣe lénìí, ó jẹ́ wọ́n sọ̀rọ̀ against the pastor o, wọ́n sọ̀rọ̀ in favour pastor o. Gbogbo ohun tá a bá ṣe lénìí, ọ̀rọ̀ ìtàn ni lọ́la. Torí bẹ́ẹ̀ wọ́n ní ẹ má ṣe gbingi oró. Nobody, èmi ò mọ̀ tèèyàn míì o, kò sẹ́ni tó hate Olúalo, kò sẹ́ni tí ó ní à ń ṣe mistake kan, especially àwa Christiani. A máa ń sọ pé wọ́n fẹ́ gbé èèyàn kan wálẹ̀. Kò sí èèyàn kan ṣoṣo ní ilé ayé tó lè gbé ẹni àmì òróró Ọlọ́run wálẹ̀. Kò dẹ̀ sí èèyàn tó lè fọwọ́ kan ẹni àmì òróró Ọlọ́run. Gbàgbé àwọn sàkámàjẹ tó jẹ́ pé ebi ló lé wọn débẹ̀ o. Sister Adekoya Ajakosoluremi, good evening my sister. But a true man of God, a true servant of God,
kò tí sí ẹni tó lè gbé wálẹ̀. Ẹ gbàgbé àwọn tí ikú wọn rán níṣẹ́ o, but ẹni tí Ọlọ́run rán níṣẹ́, there's no how God will give you an assignment he will not back it up. Tó bá jẹ́ Ọlọ́run lọ́wọ́ sí nǹkan tó ń ṣe yẹn, á back it up, á order your step. Ayé lè gbógun, á fi ẹ́ lákàlàkà, wọ́n á ṣe oríṣiríṣi, kò ó lè ṣubú. Wàá mì báyìí, wàá mì lọ́ba, á gbé ẹ dúró. Ọlọ́run nìyẹn. If you have worked with God, wàá mọ̀ pé èmi mọ̀ another person o, èmi mọ̀ pé Ọlọ́run wà, mo dẹ̀ rí ọwọ́ Ọlọ́run nínú ayé mi. Ṣé rí, I saw a video today. Tí mi ò bá dáhùn, and for those of you that knows me very well, mi kì í dá blogger lóhùn, most especially when I'm on engineer evangelist Kolawole, thank you for joining. Most especially when I'm on assignment like this, I don't answer them. I see them as distraction, because oríṣiríṣi ló wà, ẹ̀yin lẹ ń wò wá, and ọ̀pọ̀lọpọ̀ nù yín làákàyè pọ̀, ẹ ń wò wá, ẹ mọ eléyìí tó ń sòótọ́, ẹ mọ eléyìí tó wà consistent, ẹ mọ eléyìí tó jẹ́ pé irọ́ ló ń pa, ẹ mọ eléyìí tó jẹ́ pé ebi nǹkan tó bá jẹ báyìí òun ló ń wá. Nǹkan ẹ̀kọ́ mú kò fẹ́ kí gbogbo wa ká mọ̀ ní alẹ́ yìí ni pé anybody can come out and say anything. Mo ti kọjá level tí màá máa ní kí lèèyàn kan sọ ń pa mi. Mi ò worry wọn tó bá wùn yín kẹ́ sọ. Kò tí ì ṣe ẹ̀kọ́ tán tí ì sọ nípa mi lórí íńtánẹ́ẹ̀tì yìí. I see there. It's what God says about me that matter to me most. Because mo mọ̀ pé ta ló máa wí nígbà tí Olúwa ò wí. Mo fún ẹ̀yin tí ẹ ń gbọ́ mi for the first time, and I will share this before I will say the story, because I saw a guy abusing me and roasting me. Kò sí nǹkan tí ò pa wá méjèèjì. Ìgbà tó sọ tán, ó ní àwọn ọ̀rọ̀ kan tó àdírẹ́sì níbẹ̀. Màá dáhùn. Mo ò fẹ́ dá lóhùn tẹ́lẹ̀. But ńgbà tí mo rí àwọn nǹkan tó sọ, ìgbà tán share with me, and I said, this guy, I will answer him. But before I answer him, mo fẹ́ jẹ́ kí àwọn kọ̀ọ̀kan kó yé gbogbo ẹni tó bá ń wò mí. Ṣé rí kéèsì Olualo? Mo ní interest lórí kéèsì Olualo at all. Mi ò fẹ́ ṣe kéèsì Olualo fún ẹni tó bá ń wò mí ní everywhere tẹ́ bá ti ń wò mí. Kì í ṣe pé mo dìídì pé mo fẹ́ ṣe kéèsì Olualo, mi ò ní ìdí ẹ̀. Ọlọ́run dẹ̀ rí inú mi pé kì í ṣàti jẹun ní problem mi. It's not about content. I don't even bá ti fi sí bíbá mi ò ayé ìgbàgbọ́ ní màá lọ máa post mi ṣe anything. I'm not mi ò kò ń ṣe torí owó. And besides gan mi ìgbà nǹkan kan. Yes, they monetize my page, but how much do they pay? Because I don't do it the way I used to do it before. Nígbà tí mò ń ṣe show lójú méjèèjì, yes, but mo wà busy, mi tẹ̀lé ráyè fún show lójú méjèèjì. No, I can't. So for those of you tẹ́ ẹ̀ ń sọ̀sọ́kúsọ torí owó náà ṣe é ṣe, to me, humanity first before any other thing. Ṣé rí tá bá wà láyé tí a nífẹ̀ẹ́ ọmọlàkejì wa tá à ń rí sójú, how much more à ń sọ̀rọ̀ Ọlọ́run, ènìyàn tó rí sójú ò lè show ẹ̀ nífẹ̀ẹ́.
so ká máa sọ pé Ọlọ́run. So mi ò fi dájọ́ tí mo ti ń ṣe show yìí mi tí ìmẹ̀yẹ ọ̀kan sórí YouTube bẹ́ẹ̀ mi ti ẹ̀ lọ síbẹ̀ ni. My own is to just come on my platform and just do what I want to do. Bá dẹ̀ ti ṣe tán mo lè má padà lọ wò mọ́. I don't know what's going on. And can any blogger tell me that mo ever wá sórí kìíní don't carry my stuff kò kàn mí? No, I don't have time. Kọ́ máa gbé. So it's not about money. It's about service to humanity. So for those of you tí ẹ̀ ń sọ̀sọ̀kúsọ lórí owó ni mi wá mọ̀ tèèyàn mi ò bọ̀ èmi kì í ṣe torí owó mo ṣe àmàdẹ̀ sọ díẹ̀ tí mo fi ṣe case Olualo. I did not want to do Olualo's case. Rotimi has been talking about this thing for like 2-3 months. And you know the way Facebook will be tó máa gbé wá gbé lọ mi ò dá sí. Bọ́ wá dọjọ́ yìí nígbà tí ó wá ṣe sàkámàjẹ tó bẹ̀rẹ̀ sàkámàjẹ tí Ọlọ́run sọ pé òun gbọ́dọ̀ dáyọ̀ kọ̀ọ̀kan lóhun ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tó tún gbé kínní lọ́ọ̀yà wa mo dẹ̀ mọ̀ strategy wọn. Out of that thing, that was why I talk. Lẹ́yìn yẹn mo kàn sọ tèmi ni mo dẹ̀ advice ẹ̀ mo dẹ̀ ní gbé ìyàwó ẹ̀ jáde even if it is for 1 minute yẹ kó bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ náà kí màmá yẹn sọ fún gbogbo àgbáyé pọ̀ mọ́ òun ti bá òun sọ̀rọ̀ mo ní case close kò sẹ́ni tó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mọ́. Mo dẹ̀ kúrò lórí ẹ̀ and I expect him láti kó rí ẹ̀ kó pé kó mú yẹn lò. Mo dẹ̀ ní tó bá àdírẹ́tì kí ni ìfín lọ́ọ́ máa lẹ́yìn o ẹ̀pẹ́ já tó bá máa sọnù òun gbọ́ fèrè ọlọ́dẹ. I didn't say anything. The next máa rí ni ṣe ló lọ gbé ìyá kan jáde ó yá 70 years kan tó bẹ̀rẹ̀ damage control yìí. That was what got me angry. Mo wá lọ gbé kíní ẹ̀ mo wá ní onírọ́ nìyẹn. But lẹ́yìn yẹn and that was a day bí mo ṣe sùn bí mo ṣe jí lọ́jọ́ kan báyìí and I woke up with a heavy heart. Mo kàn ń rántí ìyá yẹn bó ṣe ké ni mo kàn ń wò pé kí ni gbogbo and my inbox níwájú mi ò kàn fẹ́ máa gbé jáde ni inbox mi full. People were coming to me, Mr. Maureen, can you help us? Báwa dá sọ̀rọ̀ Olualo yìí, báwa dá sọ̀rọ̀ Olualo. Mo ní mo ò fẹ́ dá sí jọ, mi ò fẹ́ dá sí. Mo ní mo tẹ̀ sí retire pé mi ò ṣe mọ́. Yes. But mo jí ní àròjọ yẹn, mo kàn with a heavy heart. Ẹ̀mí yẹn ní kí n dá sí, mo ní mo ò fẹ́ dá sí. And I prayed. Mo dẹ̀ gbàdúrà mo ní wọ Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ó fẹ́ kí n dá sí kíní. Àwọn kan wà tí wọn tí ì bá sọ̀rọ̀ lórí cyberspace yìí. Àwọn kan wà tí wọn tí ì gbóhùn wọn tí ì bá sọ̀rọ̀ because mo ti gbọ́ ohùn bàbá yẹn, mo ti gbọ́ ohùn màmá, mo ti gbọ́ ohùn sister wọn Fúnkẹ́. But there are other family members tí mi ò tí ì gbóhùn ẹ̀ yẹn, most especially àwọn ọkùnrin yẹn. Mo sọ f'Ọlọ́run gbọ́lọ́run tó bá fẹ́ kí n ṣe let them give me audience. Mi ò mọ̀ kọ́kọ́ nípa ọ̀rọ̀ Olualo mi tẹ̀ mọ́ ẹni mi mọ́ bí mo yẹ ṣe fẹ́ get information. And the spirit ó dẹ̀ direct kí lọ bá èèyàn kan mi mo dẹ̀ lọ bá èèyàn kan mo lọ bá èèyàn yẹn ó dẹ̀ fún mi èèyàn yẹn ó dẹ̀ fún mi ní list orúkọ àwọn àti nọ́mbà. So mo yẹ rí nọ́mbà yẹn báyìí mo bá èèyàn yẹn chat because tí mi ò bá ṣàlàyé fún yín dáadáa kò ní yé àwọn èèyàn kí n tó ṣe é. Mo dẹ̀ bá èèyàn yẹn kò kọ́kọ́ gbé wọ́n ní èèyàn yìí ò ní bá mi sọ̀rọ̀ o kò béèyàn kankan sọ̀rọ̀ lórí cyberspace yìí o pé kò ní dáhùn. And as God will have it kò ń ṣe pé ó bá mi sọ̀rọ̀ ó dẹ̀ cooperate. Àwọn information tí mo dẹ̀ need àwọn clarification tí mo dẹ̀ need mo dẹ̀ get sí bí mo ṣe di ẹni tó ń ṣe kéèsì yìí nìyẹn. So fún ẹ̀yin tí mo wá wò pé before that one went gbà tí mo wá rí pé wọ́n yìí sọ náà mo rí pé Olualo ò serious ó rò pé eré ni mo decide pé I'm going to pé
níbo ni bèbí yìí wà, kí ni country tó kọ́kọ́, kí ni state town tó kọ́kọ́ wà last nílùú yẹn. Mo dẹ̀ ṣe investigation bí mo dẹ̀ get ẹ̀. Mo dẹ̀ ní mo need àwọn nǹkan tí ó lè mú mi rìnrìn àjò mi. Immediately tó dẹ̀ kọ ọwọ́ mi báyìí, and I bought my tickets. I'm going to show everybody now because mo rí òpònú yẹn, ẹni tí ò kúrò nínú bóyá Ifẹ̀ ló ń gbé. Ó lé mi ò lọ sí máa play ẹ̀ fún yín. Ó lé mi ò lọ bí kankan. Mi ò anybody ní any explanation, mi ò dẹ̀ yáwó lọ́wọ́ anybody. But whatever tèmi ṣe, mo ṣe because àánú family yẹn ṣe mí. Tí Olúalo bá jẹ́ èèyàn dáadáa ni, kò ní jẹ́ kí kéèsì dé level yìí, á ti dá wọn lóhùn, kò ní máa fìyà jẹ wọ́n lórí ọmọ wọn. Ẹ jọ̀ọ́ kí leléyìí, mo ì máa post ẹ o, mo ì máa post ẹ sórí page mi. Ẹ jọ̀ọ́ kí leléyìí, ṣé ẹ rí dáadáa, ṣé ẹ rí dáadáa o. Mo ń fi hàn gbogbo méjèèjì o, ṣé ti rí. This is I left British Airways. Màá tún fẹ́ dáadáa. British Airways. Ẹni tó ní mi ò lọ síbi kankan, wèrè tó ní mi ò lọ bí kankan. This is British Airways. I left London on the 15th and I came back on the 20th. I left London on the 15th of July and I came back on the 20th of July. So ticket mi nìyẹn, hotel tí mo dé sí lélẹ̀. Ṣé rí àwọn kan òpònú ni wọ́n. Ẹ jọ̀ọ́ hotel tí mo dé sí lélẹ̀. This is Doubletree Hilton Hotel. Màá fún yín ládírẹ́sì ẹ̀ ní Lyon. I did not fly to any other country. I did not fly to any other town. I did not. Màá fi sórí page mi, ẹ lọ wò ń bẹ̀. Mi ò lọ sí another town. I travel purposely because of Olualo's case. I bought my ticket from Heathrow to Lyon straight. On the 15th ni mo kúrò nílùú yìí, on the 20th ni mo padà. So èèyàn kan tó jókòó sí inú igbó ibi tó wà nínú yàrá ẹ̀, ó wá ń sọ fún èmi pé èmi ò lọ bí kankan. Ó nítorí pé èmi ò ní ìdá tí 700 owó hotel mi lásán is £720. My post there is £720 lówó hotel mi. I spent over £1,000. Fún owó Naija is about 2 million naira. Owó tí mo fi ń wọ Uber, àwọn tí mo lọ bá mọ̀ pé máa gbé Uber bí ti bá wà ní. Tó bá ní the next place bá lọ máa gbé Uber straight. Mo ń lọ síbẹ̀, mi ò mọ̀ yàn lù yẹn. Mi ò mọ̀ anybody lù yẹn. But there's one thing I want everybody tó bá ń wò mí lẹ́yìn kó mọ̀ pé Ọlọ́run wà. Ó dẹ̀ gbọ́ àdúrà. I'm going to answer you and I will answer you. Wọ́n wèrè tó sọ̀sọ̀ yẹn. Màá jẹ́ kó mi ò fẹ́ dáhùn tẹ́lẹ̀. Gbogbo yín ẹ rò pé gbogbo èèyàn ló nírọ́. Kí ni fẹ́ máa parọ́ fún? Kí ni mo fẹ́ gain? I'm not looking for followers. Mi ò look for followers, mi ò look for name. I just want the truth to come out. Ẹni tí ò bá mọ̀ pé Ọlọ́run wà, èmi gan fún ara mi, case Olualo, ó fún mi ní more strong faith than before because Ọlọ́run show ara ẹ̀ every stage of it.
but let me hold the remaining one. I need to play this. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí bọ̀bọ́ yìí sọ. Màá wá dá lóhùn ní kọ̀ọ̀kan. Ó ní mi ò dé France kí wá ya photo. Everybody that knows me, I'm not a noise maker. I don't make noise. Mo like ariwo. I went on a fact-finding mission. It's not because Ọlágùnkè Bùkọ́lá jẹ́ kí n ṣe nǹkan kan ó dà pé onímọ̀ point máa post ẹ̀ sórí page mi but for the torí pé o fẹ́ rí báyìí nǹkan ṣó ti rí. Oh my God. So because what I'm using ṣé o rí báyìí Bùkọ́lá? Can you ẹ̀yin ti Facebook ṣé ẹ rí? This is my hotel booking, Sherry. You said, must you go to France? Ìwọ kọ́ ló máa sọ nǹkan nígbà tí mi ò gbèrè owó lọ́wọ́ ẹ̀. If you can't see it, I'll post it on my page and you go and see it there. If you can't see it, I'll post it on my page. You go and see it there. Ìwọ tó ní you must you go to France. So ká máa tanra wa ká jókòó kí máa jókòó síbẹ̀ kí máa pariwo kí máa mọ̀ díẹ̀ tí mo fi pariwo. Èmi ò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀. So òpònú tó ní mi ò lọ bìkan. So you are not to tell anyway. Irú wọ́n tiẹ̀. Èmi problem ti ẹni. Okay sir, okay. Ó ní kì í ṣe mi ló ń bá wí is talking about that guy. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọ̀dẹ̀ yìí sọ. Mo fẹ́ kẹ́ ẹ fọpọlọ dé o, mo níbi tí mo dẹ̀ ń lọ. Reason tí mo dẹ̀ fi dá lóhùn, màá wá sọ fún yín. You say follow you back to back. Eleyi náà èèyàn yìí ní ó ní victim àwọn CAC. Taiwo Olagunju, you know why I want to reply this one? You know I don't reply them. But ṣé rí òpònú yìí. Ó need kí n reply. This particular one, ó need kí n reply because àwọn kankan tó deserve answer ńbẹ̀. Maureen Badejo aláìmọ̀kan tó kàn agbéròkalẹ̀ àbàtẹnijẹ́ tí bíbélì yóò yé mi pé ọjọ́ tí ẹ bá dẹ̀kun àti bàyẹ̀ jẹ́ láwà yìí jẹ́ kanlẹ̀. Àwọn lọ̀rọ̀ mi tèmi máa bá wílé nìyí. Ọ̀rọ̀ nípa bàbá wòlíì Sam Olúwa. Mo kọ́ ti ẹni ó ti búrò tì mí lọ ní bíbáyú ẹni tó bá wò tẹ́lẹ̀. Mo kọ́ ti ẹni. Ó ní torí bó ṣe sọ yẹn ọjọ́ tí èèyàn bá dẹ́kun àti banijẹ́. Ọjọ́ tí ènìyàn bá dẹ́kun àti banijẹ́ lọ́lọ́run máa ba irú ẹ̀dákẹ́dá. Ní orí ìrìn àjò yìí ẹnikẹ́ni tó dúró tó ń ba èèyàn jẹ́ nínú èmi, nínú ìwọ àti àwọn tó ń ṣèbàjẹ́ yìí, Ọlọ́run Elédùmarè á bà wọ́n jẹ́ ní kọ̀ọ̀kan, á destroy ayé wọn ní kọ̀ọ̀kan. Wọ́n á ṣe ẹ̀sín nǹkan tí ojú Ìyábọ̀ rí, àwọn ọmọ yín á rí, ìyàwó yín á rí, títí dé ìran kẹwàá. Tó bá jẹ́ èmi ni mo wá sórí íńtánẹ́ẹ̀tì mo wá ń bolú àlọ́ jẹ́, màá ṣe ẹ̀sín, màá jìyà kí n tó kú. But tí ò bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo yín pátápátá tí èṣù ń lò, gbogbo yín lè máa ṣe ẹ̀sín, láyé yín máa bàjẹ́ ní agbára Ọlọ́run because nǹkan tí àwọn family kan fi ń ṣe ẹkún ni lẹ́yìn fi ń ṣe content ló fi ń ṣe damage control. Mo dẹ̀ mọ̀ pé ayé ẹ ti bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ because bó ṣe ń sọ pé ọjọ́ téèyàn bá dẹ́kun àti banijẹ́ ni Ọlọ́run máa ba ayé ẹ jẹ́ because mi ò gbowó lọ́wọ́ orí burúkú ẹ̀. Owó mi mo fi wọ plane lọ. Ìran dí ìran ẹ mi ò yáwó lọ́wọ́ ẹ̀.
bàbá dá mi lógo, bàbá wòlíì Olú Alo ní ṣubú ẹ̀ ní gbálẹ̀. Ìpè yìí pé mi, ìpè yẹn pé yín, àṣẹ ti jáde wájú Ọlọ́run. Ó dẹ̀ mọ̀ pé gbogbo tí ń jẹ́ tọ́lọ́run ẹ̀ ní wálẹ̀. Ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lórí page yálà ní Facebook, Instagram, Twitter, YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ tí ń wò wá. Gbogbo ẹ̀yin bloggers ẹ̀ ń pèsè wa, ẹ ṣe àdúpẹ́. Iṣẹ́ òfò ló ń ṣe sórí ìwọ ọ̀bọ yìí. Ẹni tí ò bá mọ òpònú tó ń sọ̀rọ̀ yìí, iṣẹ́ òfò ló ń ṣe. Tẹ bá rántí ní òun ló kọ́kọ́ lọ lẹ́yìn ìgbà tí Kọ́láwọlé àti Bùnmi lọ sí ọ̀dọ̀ ìyá Àjẹ̀ṣà. Ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn, ẹ máa dé o. Wọ́n ní by their fruit we shall know them. Nígbà tí Kọ́láwọlé àti Bùnmi yẹn lọ sí ọ̀dọ̀ ìyá Àjẹ̀ṣà tí wọ́n lọ investigate fún Rótìmí, the next person tó ṣe interview, the next person tó ṣe interview fún ìyá Àjẹ̀ṣà àti sister Fúnkẹ́ tí gbogbo wa rí tí màmá sunkún, òpònú yìí ni o. Ṣé ti rí àwọn ẹlẹ́nu mẹ́fà lẹ́yìn ìgbà tó ṣe yẹn tán, òun ló lọ ṣe o. So ṣé ìyá yẹn ò wọ́ ọmọ ẹ̀ ni tó wá gbé ṣó yẹn wá tó ní ìyá ń wọ́ ọmọ ẹ̀? Ibi tí ìyá ti ké, òpònú yìí ló ṣe o. Ẹ̀yin èèyàn ṣé ẹ ń dì í kẹ́ ẹ máa dì í mú? Ẹ̀yin tẹ́ ń bá mi lọ ìjọ mò ń bẹ̀ yín ni, ṣé ẹ mọ òpònú yìí? Ta ló mọ̀ pé òun ló lọ ṣe interview, the first interview? He said mama is collecting money. Mi ò mọ̀ yẹn. But ta ló lọ interview mama kì í ṣe eléyìí ni. Eléyìí kọ́nà ni ó parọ́ kó sọ pé òun wá láti ọ̀dọ̀ Rótìmí Foundation. Eléyìí ni o. Lẹ́yìn yẹn, ẹ rántí ó gbé fídíò kan jáde bí ìjọ́ tí mo kọ́kọ́ rí. Nígbà tó ṣe show, ó show fídíò. Ó ní Ìyábọ̀, ó wà okay. Ó fi fídíò, ó fi fọ́tò, ó fi hàn yín. Tó ní ó máa ṣe birthday ní July. Ta ló rántí? Ẹ̀yin èèyàn, ta ló rántí? Òun ló ṣe fídíò tó ní Ìyábọ̀ máa ṣe fídíò, ó máa ṣe birthday ní July o, kí n tó lọ France rárá. Ta ló rántí? Ẹ̀yin èèyàn mi, ta ló rántí o? Òun ló you remember, God bless you. Ṣé rí gbogbo àwa blogger pátápátá tá ń sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ á nà wá lẹ́gba. Gbogbo wa tá a bá mọ òtítọ́ ta sásẹ́ tá a torí owó tá a máa jẹ tá à ń ṣe ìbàjẹ́, ọ̀rọ̀ á nà wá lẹ́gba. Gbogbo ẹni tó dẹ̀ ṣíjókòó tó lòun fẹ́ bàyàn kọ́kọ́ jẹ́nu wa, Ọlọ́run á da ayé onítọ̀hún rú. Ayé onítọ̀hún ò ní nítumọ̀. Tó bá ti jẹ́ pé àwa kan jókòó, you think I will waste my time? Màá wá jókòó because I want to blackmail Olú Alo, àbí mo fẹ́ sọ̀rọ̀ against Olú Alo, màá wá jókòó sórí internet, màá máa sọ̀rọ̀ báyìí. Bó bá jẹ́ bẹ́ẹ̀ ni, màá lọ wá ṣẹ́ṣe. Èmi o, ẹ̀yin lè máa parọ́ o. Ṣé rí àwọn yìí? Ṣé mọ̀ pé wọ́n túrọ́ tàbí èlùbọ́ ni? Wọ́n ti rò pé irọ́ tí àwọn ń pa ni gbogbo èèyàn pa. Wọ́n dẹ̀ mọ̀ títọ́ o, bọ̀ ẹ̀ ní bọ́nú ẹ̀. Ìwọ yìí ò ní bọ́nú ẹ̀. Àjálù wọn máa tẹ̀lé àjálù ni. Tó bá jẹ́ pé òótọ́ ló ń sọ o. Bọ̀ tí ò bá ti jẹ́ òótọ́ ló ń sọ, àjálù máa tẹ̀lé àjálù ni. Jẹ́ káwọn èèyàn mọ̀ òtítọ́. MC Voice lórúkọ mi. Ìpadàbọ̀ rèé. Ẹni tó dé lẹ́yìn tó ń bá wọn ará àṣáájú lẹ́rù pé ibo ni ó gbàyọ sí wa. Wọ́n ní màá yọ láàárọ̀, ẹ̀rù ń bà wọ́n tó wà láàárọ̀. Wọ́n ní màá dé lọ́sàn-án, ẹ̀rù ń bà wọ́n tó wà lọ́sàn-án. Wọ́n ní màá dé lálẹ́, ẹ̀rù ń bà wọ́n. Torí wọ́n mọ̀ pé gbogbo ọlọ́dà wọn bá ti kó lẹ̀, èmi ò wá tú àṣírí ẹ̀ síta.
ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp gbogbo ẹ̀yin tí òye ọ̀rọ̀ yìí bá yé ẹ̀yin ní kẹ́ ẹ pè mí. wèrè ojókòó sí Ifẹ̀ ó lè lọ ṣèwádìí kọ́kọ́ jọ tọ́ 070-31-85-72-77 ìpolówó ló ń ṣe. ẹni tí òye ọ̀rọ̀ yẹn bá yé ẹ̀ka àjọ sọ̀rọ̀ WhatsApp tàbí kẹ́ ẹ pè mí. ẹ má gbàgbé pa àti ọ̀rọ̀ bàbá Wolii Olu Alo tà bá bọ̀. wọ́n ti pa oríṣiríṣi irọ́ mọ́ bàbá Wolii yìí. now kí n tó bọ́ sọ́dọ̀ Rotimi Daniel ẹ jẹ́ kí n rán yín létí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí Maureen Badejo sọ pé ò ń ṣe. now àwọn méjèèjì ìṣẹ́ká pè wọ́n ní good reporter Maureen Badejo àti Rotimi Daniel onírọ́. ṣé báwo la ṣe lè mọ ẹni tó jẹ́ good reporter good broadcaster báwo la ṣe lè mọ̀ wọ́n. Olóhùn lọ ṣèwádìí ọ̀rọ̀ kan nípa nǹkan tó ń da afẹ́fẹ́ láàmú nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú èèyàn. màá kọ́kọ́ rán ilé tí ọ̀rọ̀ kan lénìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa o ẹ̀yin tí ẹ̀ ń bá wa lọ kó lè yé ibi tí mo gbọ́dọ̀ dé. tẹ́ bá rántí ní ọdún tó kọjá náà ni tí àwọn amòòkùn òṣìkà kan tí wọ́n ṣekú pa àwọn ọba kan nílẹ̀ Yorùbá tí wọ́n pa àwọn ọba méjì nínú àwọn ọba mẹ́ta lẹ́kìtì. ìgbà tó lọ àwọn ọba yẹn ṣẹlẹ̀ èmi àti ọ̀gá mi Adéoyè Àbẹ̀fẹ́ Àríkòókò Àkàndára original agbéra alọ́sẹ́kìtì. ìgbà tá a dé Èkìtì a lọ sí ilé àwọn ọba tí wọ́n ṣaláìsí tí wọ́n wàjà yìí ní kọ̀ọ̀kan. ọba tí ó wàjà tó ní Dùmarè kó yọ tọ́lọ̀ ń kó yọ adé àfin wọn a interview wọn. ohun tó túmọ̀ sí pé agbègbèsẹ̀ adé achieve ẹ̀yin ayédèsí wò wá ẹ̀rí live interview ọba yẹn náà Maureen Badejo ó sọ wípé òun kúrò ní kọ́ńtì tó ń wà òun lọ sí France òun lọ ṣèwádìí ọ̀rọ̀. ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹni tó gbé l'Àkúrẹ́ tó fẹ́ lọ ṣèwádìí ọ̀rọ̀ l'Èkìtì ọ̀ tó fẹ́ lọ ṣèwádìí ọ̀rọ̀ n'Ìbàdàn ibi tó ti fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ yẹn jẹ́ Mọ́kọ́lá Ìbàdàn. ó wá dé toll gate àbódé ìwòròdù ó wá lò dúró ó wá lò rẹ́nìkan bẹ̀ òun wá bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ whereas ẹni tó fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gangan Ìbàdàn yẹn ló wà ní Mọ́kọ́lá. ó wá lò dé Ìbàdàn olóòdè ìwòròdù ó wá padà ó wá ní ẹnì yẹn sọ wípé that means you are not a good broadcaster you are not a good reporter. ọ̀dẹ̀ mi ò ní ìdí àti jẹ́ good broadcaster mi ò ever sọ fún yín pé I am a civil engineer. nǹkan tí èmi ò ń ṣe broadcaster mi ò ń ṣe blogger I am not a journalist I am not a blogger I am a civil engineer. It's because of the love I have for humanity ni mo fi ń ṣe and the height tí Ọlọ́run ti gbé mi dé nínú iṣẹ́ yìí pẹ̀lú gbogbo rádàdà tó wí bì it will take you how many years but ìyẹn kọ́ là ń sọ. ó ní èmi lọ sí France èmi ò ya fọ́tò mi ò ń ṣe wọ́n ní ìlú òyìnbó jọ lójú ṣé ni mo ti wà ń lo òyìnbó ni ṣé ni mo ti wà ń lo òyìnbó nítorí pé mo fẹ́ lọ mi ò ti kúrò lẹ́bù ẹni tó ṣe máa mo tó yí padé hey I am in intro on top of wetin àgbá òfìfo ló máa ń dùn àgbá òfìfo òun ló máa ń dùn èmi mi ò ní ìdá àti pariwo ẹni tó bá wo fídíò mi màá tún fi fọ́tò fídíò bí police station wọn yẹn gọgọgọgọgọ ní Lyon tí ìwọ náà báwo ò jáde rí ìlú òyìnbó ó kọjá òde airport rí so kí ló dá mọ̀ gbogbo ìgbésí ayé ẹ̀gọ́ mi rò pé ó dé kò rí ìwọ tó kọjá Ifẹ̀ ibi tó ti ń operate
ó fẹ́ máa sọ bó ṣe ń lọ fẹ́mi. Global mo gbé dání. O ní ìdí visa. Àbó ọmọ ni àbí wèrè níyà ẹni. Mi ò ní ìdí visa anywhere ní bá fẹ́ lọ all over the world. Àfi Nigeria nìkan ni màá gba visa lọ. Mo dẹ̀ ní another one. So I can go to anywhere. Mi ò ní ìdí àti pariwo. Mi ní ìdí àti bọ́ sórí internet. Hey, I am going this way. I am on a fact finding mission. Sori case tó fi ṣe example yẹn bí mo ti mọ̀ pé ó ponú ó yàtọ̀ síra wọn. Case Ìyábọ̀ Òbé is a spiritual case. Èèyàn sá àsálà fún ẹ̀mí ẹ̀. Ṣé gbígbé jáde fẹ́ gbé jáde fún ẹ? Ṣo ní solution sọ̀rọ̀ ayé ẹ̀ ni wo lórí burúkú ebi lende ìwọ tẹ́bi ń pa yìí. Because tí ebi ò bá ń pa ẹni. You are poor in heart and in spirit. And ẹ̀mí Ọlọ́run tó ló wà pẹ̀lú ẹ̀yẹ kò wà pẹ̀lú ẹ̀ because àti bàbá tó ló bí ẹ̀yẹn sàkápàjẹ́ ní ìrandíran yín jẹ́. Ìwọ ń sọ fún èmi. O tí bọ́ ta nínú Èkó, o dé kò rí Òwèrè. O tí dé Mọ́rítàlá airport o. Kí ni mo fẹ́ máa jókòó máa gbé kí ṣe bí ìwọ ló jọ lójú? Kò jọ èmi lójú. Èyí mo ti travel ni. So mi ò ní ìdàtí, mo jẹ́ kó yé mi ò ní ìdàtí gbé orí dé Heathrow, this is Heathrow, this is America, mi ò ṣe. Níbo bò tí travel lọ. I go my way quietly. Tí ò bá jẹ́ pé eléyìí ní ìdí kí n sọ̀rọ̀ ni I will not talk. How many tí o rò pé mo yà táwọn tó ń bùgá ni? How many things you think I put online? Mi ò ráyè, mi ò ṣe wọ̀. Ìwọ ló dé ìlú òyìnbó rí. Ló fẹ́ rí welcome to France. Ọdẹ. Wọ́n pè ní ìbádìí ní pé wà á débẹ̀ tó sì lè délùú yẹn. Ó yẹ kí Maureen Badejo lè wá Ìyábọ̀ yẹn kan tó bá nílò. Tí bá wà kàn máa wá jẹ́ṣẹ́ fún ìyá ẹ̀ àbí. Ògbéra kò ní France, ògbéra kò kọ́ńtì tó wà UK tó. Ó ní mo gbéra kúrò ní France. Ẹjọ́ sí 5,000 náà wọ mọ́tò láti UK sí France. Ohun tó wá torí ẹ̀ náwó tó ló torí ẹ̀ náwó ó wá lè débẹ̀ gangan. Òpònú jẹ́ ìsọ fún ẹ 1,000 plus oye tèmi ná is about 2.2 million. Màá post ẹ̀ síta wàá rí owó tíkẹ́ẹ̀tì mi bí èyí mo bá lọ. British Airways ni mo fò lọ. Hilton ni mo dé sí nínú ibẹ̀ mo dẹ̀ lò 5 good day láti 15 to 20th. Kò dẹ̀ ń ṣe per night kò ń ṣe £100. Kò mọ̀ pé elébi ni ẹ́. Bó ṣe ń fẹ̀fọn fò lórí social media. You know what it kọ́ tó san 1,000 fún ẹ. Mo ń ṣe elébi o. Nǹkan Ìyábọ̀ yẹn gángan. Ẹ ti mọ̀ pé irọ́ ni kò lọ́bì kankan. Mo náà láti sọ fún lẹ́bìlì pé Maureen Badejo lọ́bì kankan. Tó o bá lọ síbẹ̀ lóòótọ́. Ṣé irú èèyàn yìí làwọn èèyàn ń tẹ̀lé? Ó ń sọ authoritatively pé this is mo fi dáadọ́ ni o. Kani is another person. I won't answer but ó ń confirm pé èmi ò lọ bí kankan. Ó ní ṣe 5 naira náà fi ń lọ London. Ẹni tí ò kúrò Nàìjíríà tí ò mọ bí Mọ́rítàlá airport ṣe rí tí ò tẹ̀ta rí táwọn ìrandíran ẹ̀ ò dé lu òyìnbó rí ó ń sọ kátìkàtì fẹ́mi. Wàá ṣe fídíò bẹ́ẹ̀ wàá ya píktọ̀ níbẹ̀ àṣà máa rí ibi tí wọ́n kọ France sí níbẹ̀ náà àṣà rí bó ṣe signboard wàá rí show fún wa. Oh my God. Now ẹni tó lọ ṣe tábí pẹ̀lú ẹ̀yẹn tó lọ bá sọ̀rọ̀ yẹn ó yẹ kó o lè ṣe fídíò ẹ̀ bó o bá gẹ̀ẹ́tì wàá máa padà kọ́fà ojú ẹ̀ nígbà tó bá ń ṣe láìpẹ́ lọ́wọ́ á rí pé ènìyàn dúró sọ̀rọ̀ náà. Ṣebí o sọ pé wèrè ṣebí o sọ pé wọ́n ti rí Ìyábọ̀ tẹ́lẹ̀ ṣebí o sọ pé Ìyábọ̀ wà fáìn ìwọ yìí ta ló ń wo wèrè yìí tí ẹ̀ ní rí pé ó ti sọ̀sọ̀kútọ̀ tó ní Ìyábọ̀ wà fáìn Ìyábọ̀ ó gbé fídíò jáde
tó kò post ẹ̀ ó fi hàn wá bí mo ṣe ń ṣe show yìí ni tó ní ọmọ ẹ̀ ń pè òun ó ní nothing is wrong with my mommy, we are fine. This is the way that is talking o. Irú àwọn èèyàn báyìí ọ̀ tó bá ti jẹ́ òótọ́ ló ń sọ gbogbo nǹkan tó ń ṣe láti ọ̀rọ̀ bá ti jẹ́ òótọ́ ni ọmọ ẹ títí dé ìran kẹwàá wọ́n á rí nǹkan tí ojú Ìyábọ̀ ń rí wọn ò ní rúlà ìyá máa jẹ wọ́n ṣùgbọ́n onírọ́ ni mo pa ọmọ ẹ títí dé ìran kẹwàá ìyá nǹkan tí ojú ìyá ẹ bàbá ẹ nǹkan tó ju àwọn ìyá Ìjẹ̀ṣà rí lọ́wọ́lọ́wọ́ nǹkan tó ń go through ní bọ́ọ̀bẹ̀ lórúkọ Jésù ṣèbẹ́ lẹ́ẹ̀mọ damage control ṣe ni ní bọ́ọ̀bẹ̀ ọ̀rọ̀ láti wákàtí ìlọ ọ̀rọ̀ ayé tiẹ̀ náà ò ní nítumọ̀ wàá máa tinú problem kan bọ́ sínú problem kan ni bọ̀ tí ó bá ti jẹ́ òótọ́ ló sọ o gbọ́kọ̀ níṣẹ́ bọ̀ tí ò bá jẹ́ òótọ́ ò ní ṣe é gbé ẹ ti ń ṣe damage control ti pẹ́ bọ̀ lórí kéèsì Ìyábọ̀ yìí gbogbo yín máa ṣàgbákò ní kọ̀ọ̀kan ni because ìka ènìyàn níyín oníkèmí lọ́ọ́ máa ya fọ́tò France kì í ṣe welcome to France ìwọ ló jọ lójú because mi ò ṣẹ̀ṣẹ̀ ń lọ lóyìnbó kì í ṣe first time tí màá lọ sí France nìyẹn Lyon ló jẹ́ first time tí mo lọ kò dẹ́ ṣe first time tí màá lọ sí another country mò ń lọ sí America lọ kára everywhere why tí màá fi wá máa gbé tí màá wá máa show ẹ pé welcome to France ìwọ ló jọ lójú kò ní mí nì lọ́dọ̀ tèmi. kí ló dé ìdí kò jókòó síbi kan tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí pa irọ́ láti gbé èèyàn bọ́ why ṣé torí àti jẹ́kẹ̀ lè ní follower àtọ́dún tèmi ti wà online yìí ẹ má yẹ tàn yín mi ò gbàgbọ́ ní wọ́n fún yàn lówó online kò sí nǹkan tí bẹ́ẹ̀ fi ṣe ọ̀nà ló ń bọ́ọ̀lù wa yìí ẹ̀wọ̀n kò wá sọ pé o lọ sí France o ò ní kọ́ evidence. sori jẹ́ kí n sọ ọ̀kọ̀ọ̀kan fún MC Wise o ní ṣé kéèyàn lè ní follower ìgbà wo ló ṣẹ̀ lórí cyberspace ìgbà mo wo page ẹ dáadáa ìgbà wo ló ṣe é ṣe nǹkan tó ń ṣe yìí followers wo ni mo fẹ́ ní orúkọ wo ni mo fẹ́ ní lórí iṣẹ́ Olúalọ tó bá ti jẹ́ torí kí n lè ní followers torí kí n lè ní orúkọ ni mo ṣe nǹkan tí mo ṣe mo máa ṣẹ̀ sí àgbáyé kò tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ òtítọ́ ni mò ń sọ ṣe rí gbogbo yín pátápátá ẹ ṣe ẹ̀sín tó ju ti eléyìí táwọn kan ṣe lọ́wọ́lọ́wọ́ lọ lẹ́yìn náà ọ̀run á wá bẹ̀rẹ̀ sí nà yín lẹ́gba ní kọ̀ọ̀kan ẹ jìyà ẹ bẹ̀rẹ̀ sí ṣìṣe láti wákàtí lọ nǹkan tẹ́ gbé dání yẹn ó di èpè mọ́ yín lọ́wọ́ lágbára Ọlọ́run àdàbí tó bá jẹ́ pé Ìyábọ̀ wà lálàáfíà ara àdàbí tó bá jẹ́ pé nǹkan tá à ń sọ nípa Ìyábọ̀ irọ́ ni gbogbo yín lẹ máa jìyà ṣẹ́rí you can do your show you can do content but tó bá ti dé level nǹkan tí ó jẹ́ is a spiritual thing tí ìgbésí ayé èèyàn kan wà hanging be careful what you say be careful how you handle it because kò sí nǹkan tá a ṣe láyé tí ò ní ẹ̀yìn ẹ wá jókòó sínú yàrá ẹ ó wá ń sọ̀sọ̀kúsọ èló ná fún ẹ wá lóò gbowó ó máa jìyà o ní bọ́m̀bẹ̀ o àdàbí tó wáyé pé nǹkan tó ń sọ lẹ́nu èyí òótọ́ ni. tó torí ẹ̀ lọ ẹ̀yin èèyàn tó wò wá ẹ ṣí níyè náà ẹ ṣí níyè àwọn èèyàn yìí antichrist ni wọ́n mọ sọ fún láti bẹ̀rẹ̀. so wọ yìí ni wọ yìí lọmọ Ọlọ́run. ìgbà tó ń tábí ẹ ó sọ pé yóò gbà ẹjọ sí Nàìjíríà lẹ ti wá ojú ń jọmọ Nàìjíríà ẹjọ ṣé arábìnrin yẹn tí ọkọ ẹ máa wọ aṣọ funfun yẹn lẹ wá èyí náà gbọ́ àdábì irọ́ ṣé bàbá Wolii Olu Alo nìkan ni wòlíì tó lọ sí France ní tó wọ white ṣé ò nìkan ni wòlíì tó lọ sí France ní tó wọ white now
ẹni yẹn wá sọ fún ẹ pé ẹ máa gbọ́ kan tí Maureen Badejo sọ o jáde mọ̀ pé rọ́pọ̀ ní ọ̀rọ̀ ẹ̀ olo ẹni yẹn sọ pé ẹ ṣe ń tẹ̀ wá yẹn ẹ church wa ló ń lọ church kan lájọ ń lọ ẹ wà mẹ́ta dire wáì tí wọ́n. ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́ ẹ̀yin TikTok ẹ ní sùúrù o kí ní TikTok ti tuntun bẹ̀rẹ̀ o ẹ hold on o mi mọ́mọ́ yìí máa yọ kíní ìkúrò ṣáá ṣe rí ibi tó dé yẹn ṣe rí àwọn eléyìí láwọn ọmọ Ọlọ́run ó dẹ̀ sọ bí pé òun mọ Ọlọ́run tí o bá mọ Ọlọ́run lótìtọ́ God will order your step wọ́n ní nǹkan tó bá fi lé Ọlọ́run lọ́wọ́ ó máa ń ṣiṣẹ́ ṣe rí màá tútù sọ fún yín and if that sister wants me to mention her name I have her number fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níwájú tẹ́ ń gbọ́ mi fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ á mọ̀ pé èmi mọ̀ mi ò ṣe rí kéèsì yìí àti ìrìn àjò mi lọ sílùú France ó jẹ́ kí ẹ̀rù Ọlọ́run bà mí ìgbàgbọ́ mi nínú Ọlọ́run tún wá pọ̀ sí i bí mo ṣe bẹ̀rẹ̀ mo gba àdúrà àwọn tó bá mi sọ̀rọ̀ wọ́n fún mi ní the right information ẹ bá rántí gbogbo show tí mo lọ ti ṣe ẹ rántí ìgbà táwọn ayẹni gíga gbé rọ́dé tọ́ni ó ti lọ sí Canada ṣé ẹ rántí ara àwọn sẹ́ẹ̀tì wọ̀nyí ni o ṣé ẹ rántí ìgbà tó gbé rọ́dé tọ́ni ó ti lọ Canada tọ́ni ọmọ mẹ́rin nìyá ẹ̀ ní sí Canada ṣé ẹ rántí gbogbo àwọn irọ́ tó ń pàgbà mo rí irọ́ yẹn tó pọ̀ mo bọ́ síta mo ní irọ́ lélẹ̀ fún ìwọ òpònú tó ń sọ̀rọ̀ yìí màá jẹ́ kó yé ẹ pé ẹni tí ò bá mọ Ọlọ́run ló fi Ọlọ́run Elédùmarè ṣeré Ọlọ́run wà ó dẹ̀ gbọ́ àdúrà I prayed before I left my house I did not just go to France I was led mi ò lọ France ṣeréṣeré bí mo ṣe gba àwọn tí mo nígbà mo ra ticket and I went and when I got there bí tí ẹ̀rù Ọlọ́run Elédùmarè bá èmi tí mo dúró yìí because I went there for 5 days mi mọ ẹ̀dá alààyè ń bẹ̀ mi ò mọ ẹ̀dá alààyè ní Lyon yẹn mo mọ̀yàn sí France o but ìlú yẹn mi ò mọ ẹ̀dá alààyè ń bẹ̀ Ọlọ́run dẹ̀ rí pé mi ò mọ̀yàn kọ́kọ́ tí mo tiẹ̀ lè pè tí màá pè táti ẹ̀ fún mi ní clue I'm telling everybody now tí mo bá dẹ̀ ń parọ́ kí Ọlọ́run kó fìyà jẹ mí bọ́ tí mi ò bá ti parọ́ láti wákàtí lọ òkè ọ̀nà mi á là gbogbo nǹkan tí mo bá ti láwọ́lé á máa yọrí sí rere tó bá jẹ́ pé bó ṣe rí ni mo sọ yìí gbogbo nǹkan tí mo ní kó máa pọ̀ sí bọ̀ tó bá jẹ́ pé mo parọ́ ni kí gbogbo ẹ̀ dàrú lójú mi bọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣe rí gbogbo yín pátápátá Ọlọ́run tó tọ́ mi sọ́nà yẹn á dìde nínú ọlá ẹ̀ á fìyà jẹ gbogbo yín tẹ́ ń sọ̀sọ̀kùsọ̀ ẹ jẹ́ kí n máa sọ fún yín bí ò mọ̀yàn kankan bẹ́ẹ̀ o mo gba àdúrà and I went straight to that country nígbà mo débẹ̀ the only thing tí mo mọ̀ ni pé mo mọ̀ pé ìlú yẹn ló wà mo dẹ̀ gba àwọn information tí mo mọ̀ pé màá mú lọ sáwọn ibi tí mo ti lè because mo ti kọ lẹ́tà mo ti ṣe àwọn kọ̀ọ̀kan kí n tó lọ so mo kàn need láti lọ perfect àwọn kọ̀ọ̀kan put face sí àwọn kọ̀ọ̀kan ni mi ò ń ṣòpè náà èèyàn kan ò lè máa sọ pé èèyàn sọnù èèyàn ò lè sọnù lóyìnbó náà ẹ̀yin ará lóyìnbó ẹ̀ ń gbọ́ mi náà bọ́ọ̀lù ọmọ tó wà ọ́n dá etí mẹ́ta máa ṣe sọnù agbogbo wa dẹ̀ máa believe pé ó sọnù náà and I can't continue shouting online kí má mọ̀ díẹ̀ tí mo fi ń sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ díwá ìdí òdodo kó dì í mú so that kí wọ́n máa pè mí kí wá sọ̀rọ̀ lẹ́niwẹ̀ kò ní jẹ́ pé lágbájá sọ pé tèmi ṣe dé ìlú yẹn nìyẹn mo dé so tell me I drop my bag èmi yẹn ní kí n jáde mo ní jẹ́ rest pé mo sì ní 5 days to spend
mi ò jẹ́ ọkọ̀ nǹkan yẹn tì mí kí jáde. I pick my bag. I don't know where I'm going to. Only because mo collect sí. Only because mo collect sí. I went to that place straight. When I got there, they've closed. Wọ́n ní kí n wá lọ́la. Bí mo ṣe wá dé train station níwájú ẹ̀ Ọlọ́run alààyè. That sister mo ní nọ́mbà ẹ̀ mi ò kàn fẹ́ ó láwọn nǹkan tí mi ò fẹ́ play tásìkò bá tó èmi ò ní jáde kí n máa parọ́ mo ti kọjá at by 50 something lórí kíni gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún ọmọ alààyè láyé tó ń ṣe fún ènìyàn láyé lọ́lọ́run Elédùmarè ti ṣe fún mi so mi ò ní ìdá àti parọ́ kò sí nǹkan tọ́lọ́run ṣe fún ẹgbẹ́ mi tí Ọlọ́run ò tí ì ṣe fún mi so kí ni fẹ́ máa parọ́ fún torí kíni mo fẹ́ ra train ticket. You know I don't know how to buy it. Even in the UK, mi ò ń wọ train. So, and you know when you get to another country, it's another thing entirely. Mi ò dẹ̀ tún gbédè. French náà ń sọ ń bẹ̀. Tó bá báyàn márùn-ún sọ̀rọ̀, bóyá èèyàn kan ló gbọ́ English nínú wọn. Torí pé mo rí sister yẹn pé dúdú. Most of the Jews tó bá sọ̀rọ̀ bí bá máa sọ English wọn French náà máa fi dá mi lóhùn bí mo ṣe wá lọ bá mo ní are you a Nigerian ó bá ní yes bí ó wá dàbí pé ará ilé wáyé I was so happy because àwọn èèyàn tí mo rí before her dúdú ni wọ́n bọ̀ wọ́n gbọ́ French ni wọ́n ń sọ to my greatest surprise mo wá ní mo fẹ́ ra ticket lọ sí wọ́n wá sọ fún mi pé ibẹ̀ yẹn ní train station tí mo wà yẹn ni màá wọ̀ lọ sí the next one mi ti ẹ̀ gbogbo uber mo wọ̀ the first place mo ti lọ fẹ́ wọ train because that particular place wọ́n ní mo ti máa rí dúdú ibẹ̀ next train station yẹn nìyẹn bí mo ṣe mo wá ní okay mo ní ọmọ Nàìjíríà ní bá ní ẹ̀ mo ní where are you from in Nigeria Yorùbá wá ní rárá àwọn kì í ṣe Yorùbá pa I'm from Benue mo wá ní ó ní you are new mo ní I even came back. Mo ní I got into this town today. Mo wá ní ṣé mo gbé bí ni mo ní no pé mo wá fún nǹkan pé bọ̀ don't bother pé nǹkan tí mo wá fún pé mi ò shop ó lè mọ̀. Mo ní I'm actually looking for someone níta ni mo ń look for. Bí mo ṣe wá sọ ó wá ní the man that wear that we used to that white garment church mo ní kò ń ṣe white garment church ó ní it's not like white garment like that ó ní he used to wear white mo bá kọ́ dákẹ́ ó ní she has 3 boys níwájú Ọlọ́run tá à ń pè jẹ́rìí irọ́ ó ní she has 3 boys ẹni tó bá mọ Leon á mọ̀ pé woman yìí ó lọ minister ní redeem fọ́tò tó wà lẹ́yìn mi ní redeem ló ti kọrin yìí fọ́tò ìyàwó Olú Alo yìí tó wọ pink yìí church yẹn ibẹ̀ ló ti ń kọrin ìyàwó Olú Alo ló wà ní ẹ̀yin tẹ́ wà ní TikTok ẹ rí picture kan lẹ́yìn mi sìn ṣe ti rí obìnrin tó wà bí ẹjẹ́ ìbá yín gbé wá máa gbé jáde ń sìn redeem kan wà ní Leon obìnrin ni pastor ẹ̀yin tẹ́ wà ní Leon ó máa yé yín sìn redeem tí ó ń lọ yìí obìnrin ni pastor redeem yẹn mo kàn rẹ́rìn báyìí ni mo ní mo wá wà cold mo ní ìwọ Ọlọ́run ẹ̀rù Ọlọ́run má bà mí you can see I will show you now. Ìyábọ̀ lélẹ̀ ṣe sí rí ìyàwó Olú Alo lélẹ̀ yìí o ibi tó ti ń kọrin tó ti ń mínísítà lélẹ̀ ṣe sí rí ẹ̀yin tẹ́ fẹ́ rí kí lè gbélẹ̀
mo wá rẹ́rìn mo pé ha, and I won't say more than that. The remaining one is history. The remaining one is history. Bí mi ò ṣe dààmú ní ìlú yẹn nìyẹn. The next person I will go to, he look after me like, ìyàwó ẹ̀ àtúnṣe oúnjẹ fún mi. Yẹ cherry Ọlọ́run ló ń tẹ́lẹ̀ dé èèyàn. Wọ́n ṣe gbé mi lọ sọ́dọ̀ ilé tó jẹ́ brọ́dà mi gọ́gọ́gọ́. Ṣé báwọn Yorùbá Yorùbá mọ̀ ní dẹ́ni tó gbọ́ Yorùbá nìyẹn. Wọ́n look after mi. Ojoojúmọ́ náà ń gbóúnjẹ wá fún mi nínú hòtẹ́ẹ̀lì mi. So kí ni mo fẹ́ máa parọ́ fún? Mo jókòó báyìí mo kọ̀ pé Ọlọ́run, ṣé bó ẹ ṣe dùn tó lélẹ̀? Mi ò dààmú. Mi ò dààmú. And the second day, nígbà tí mo lọ sọ́gbà ọlọ́pàá lélẹ̀, because mo rí pé òpònú ni wèrè tí ó pe rẹ̀ ní mi mọ orúkọ tó ń jẹ́ o, kò kúrò Nàìjíríà, bọ̀ ó fẹ́ mọ nǹkan tó ń dún nínú rédíò. Ó rán mi iṣẹ́. So màá fi hàn yín. Ẹ wo bí. Ẹ wo bí. Ẹni tó bá mọ Leon dáadáa. Ṣé tí bó ṣe ń kọ police bí police kìíní police station wọn lélẹ́yìí o. This is their. Ẹni tó bá mọ Leon dáadáa, iwájú police station wọn lélẹ́yìí. Iwájú national, the biggest, at least bí o bá mọ̀ olualo mọ̀ bí. Tí ìwọ ọ̀pọ̀ pònú ní ẹ̀ pé ó wà pọ̀ kúrò lónú oko fẹ̀rí. Ẹni tí mo sọ yóò kúrò l'Ọ̀ṣun state rí. But olualo ó mọ̀ bí wọ́n bá mọ̀ lọ mú bá olualo mọ̀ ó mọ̀ bí tí mo wà yìí. Eleyi jọ yàrá ẹ, eleyi jọ Ifẹ̀ ibi tó wà, bí eleyi jọ ṣé bí ẹjọ́ èèyàn mi, ṣé bí UK ṣe ń kọ police wọn lélẹ̀, ṣé UK ló ń kọ police like this. Ẹ̀yin tẹ́ wà ní French speaking country, ṣé bíbà yóò jọ àdúgbò yín? Ṣé bí yóò jọ ṣé bí wọ́n ṣe ń kọ. You are in France. I am in France. Peculiar talker. Jọ. Ṣé bí wọ́n ṣe ń kọ police station yìí lélẹ̀ ìjọba mi dá mi lóhùn? Ṣé lè jọ UK? Peculiar talker, you say you are in France. Ẹ jọ ṣé eléyìí jọ UK? Ẹ má bò mí o, ẹ má bò mí láṣìírí o. It is France. God bless you. God bless you. Wọ́n ní mo lọ France, but this is France. Ẹ ṣé o. Na beside each other una. That France, I know this place in Lyon. Thank you. You see, that place is their main police station. They call it National. So, ẹ jẹ́ àmà gbọ́dọ̀. Church wa ló ń lọ, church kan wà jẹ́ ń lọ, ẹ wà ní tàdíre. Wáyé tí wọ́n lè mú ẹ ní church yẹn kó wá ní yẹn pa. Church tí Ìyábọ̀ Òbí lọ ní France ló wà yìí o, ibẹ̀ ló wà yìí o, kìnìkan. Ó rí yẹn ṣe, ó wá tí wọ́n fún wa ní ọ̀rọ̀ ẹnu. Èyí tẹ̀ ń gò wá tẹ̀ fọ́lọ́ wa. Onírọ́, oníjìbìtì. God bless you. Ẹ mọ̀ pé mi ò mọ bọ́ police mama t police national. God bless you. Àwọn ará France ló ń sọ yìí o. Mo dẹ̀ lọ sí ṣẹ́rí mo lọ arena, mo lọ sí ganda kínní yìí náà mo lọ ibi méjì mo lọ. Player antichrist ó ní àwọn méjèèjì tí mo ń sọ yìí. Àti lóòtì ní àríkòmòkòbó àti gọ́ọ̀fà dàrọ̀ wọn àti gbogbo àwọn tó kúrò àwọn tí fàájà movement àti Maureen Badejo, they are all antichrist. Àwọn tí ewu ìgbà kẹ́yìn ti gbé lọ ni wọ́n. Yes. Àwọn tí ewu ìgbà kẹ́yìn gbé lọ
ní ìgbàlejò sọ pátá ohun àti Prophet Ṣẹ́gun Adébáyọ̀ tó kú òwúrọ̀ ẹ̀ ni. Prophet Adébáyọ̀ fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀jì fún wa Nàìjíríà tí ò rí bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n sọ pé Olúwa sọ fún yín pé bàbá Wolii Olu Alo ìyàwó. Olúwa ló sọ fún yín bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́lẹ̀ Tinubu ò ní wọlé fún pírẹ́sìdẹ̀ntì. Òpònú ni màá máa pè é because kò sí orúkọ méjì tó lè jẹ́ ju òpònú lọ. Ó ní èmi àti Prophet Ṣẹ́gun ó ní a plan ẹ̀ tí ó bá ti jẹ́ pé mo pe Prophet Ṣẹ́gun lẹ́yìn àbí èmi Maureen mo ní nọ́mbà Prophet Ṣẹ́gun tí mò ń pe Prophet Ṣẹ́gun lójoojúmọ́ tí ń ṣe ìgbà àkọ́kọ́ in my entire life ni tí Prophet Ṣẹ́gun máa bá mi sọ̀rọ̀. Ò ní oríire ṣe mọ́ tó bá pín oríire orí burúkú ló máa ní o. Ẹ̀yin èèyàn mi ò bá Prophet Ṣẹ́gun sọ̀rọ̀ rí. Ọjọ́ yẹn mo kàn wà ní and he just called me. I don't even know how he got my number. Later I know how he got my number. You all know I'm very close to Asabe TV. Asabe. Mo mọ̀ Asabe. Mo mọ̀ pé Asabe máa interview Prophet Ṣẹ́gun. Mi ò bá Prophet Ṣẹ́gun sọ̀rọ̀ rí o. First time ni màá bá Prophet Ṣẹ́gun sọ̀rọ̀ nìyẹn. Sórí kí lorúkọ ẹ òpònú yìí. Mo ò ní ìdàtí lọ bá èèyàn kan di kúùkù kan mọ́ anybody. Láti ṣe kíni mo fẹ́ gain. O mọ̀ pé ọjọ́ tí ènìyàn bá dẹ́kun àti bá ènìyàn ọmọlàkejì ẹgbẹ́ ẹ̀ jẹ́. Ẹ mọ̀ pé ìgbà yẹn lọ́lọ́ ẹ̀ ìka tó bá ẹni náà ká báyìí kí ló jẹ́ tiẹ̀ tó bá nà kọ́ akọ́sọ́mọlàkejì ẹ mẹ́rin tó kù máa jẹ́ tiẹ̀ náà. O mọ̀ pé ọjọ́ tí mo bá ti jókòó tó ní o jókòó àti bàyàn jẹ́. O mọ̀ pé ọjọ́ ìlọ́jọ́ lọ́lọ́ máa bà ẹ́ jẹ́ kọlẹ̀ ni. So kí ni mo fẹ́ gain láti jókòó kí máa bolú alọ́ jẹ́. Ìdí èrè o tí mo ní wọ́n ti brainwash àwọn èèyàn. Religion ti bàtà yí àwọn míì jẹ́. Because irú àwọn ẹranko bíi bọ̀bọ̀ yìí ó ń pe àwọn kan ní antichrist. Ìwọ́dẹ̀ jókòó dẹ̀ ń pa irọ́. O kúrò nínú yàrá ilé ẹ o. This is ẹni tí ò kúrò nínú Ifẹ̀ kò dé airport rí o. O wá ń sọ̀sọ̀kúsọ. Àní mo challenge Olúalo. Ìwọ kọ́ ni mo bá Olúalo ṣe bọ́ ọ̀tá kọ́ ni mo ń parọ́. Olúalo ṣe bọ́ ọ̀tá kọ́ ni mi ò lọ France. At least gbogbo èèyàn ò bá mọ̀ tí gbogbo èèyàn ò bá mọ̀. Wọ́n ní èèyàn méjì ò kì í pàdánù rọ́. Ẹni tí ó ń pa. Wọ́n ní ẹni tó ń pa ó mọ̀. Ẹni tó ń pa fún tí ò bá mọ̀ bọ̀ ẹni tó pa ò mọ̀. So ìwọ yẹn ni ọmọ Ọlọ́run èmi antichrist. Wọ́n ní those who know their God. Wọ́n náà máa ṣe exploit. Fún àwọn mo ti sọ àwọn 2 things nínú ìrìn àjò woman yìí ó di mẹ́ta mi àti Prophet Ṣẹ́gun sọ̀rọ̀ rí. He called. Mo tẹ̀ ti gbé lọ. Wọ́n bá ní ṣe nínú conversation ni ó béèrè. Do you know me? Mo ní mo mọ̀ yín through Asabe lórí page Asabe. Mi ò bá wọn sọ̀rọ̀ rí. I don't need to join hand with anybody. Mi ò ní join anybody láyé tèmi. Pé màá máa báyàn kan kọ́ ọ̀pọ̀ pé kọ́ lè gbéyàn kan wálẹ̀. Ẹ máa ń gọra yín ni o. Ṣé ní àwọn kan tẹ́ ẹ rò pé tó jọ fíìmù lójú yín? Reality. Ní sọmọ nù. Gbogbo abiyamọ ayé tó ń wò mí àwọn ọmọ wa ò ní korú àgbákò. Irú eléyìí tí àgbákò ní eléyìí tí Ìyábọ̀ kò. Nǹkan tí Ìyábọ̀ ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí. Ta ló gbàdúrà kó fowó ẹ̀rọ ọmọ lọ yunifásitì? Ta ni ò fẹ́ jèrè ọmọ ẹ̀? Ta ló bímọ? Ta ló gbà kó fi ògo ìdílé òun ṣàfàlà? Ọlọ́run á ṣí yín lójú ẹ̀mí.
ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ti ẹ̀mí kì í ṣe nípa tara o. Àwọn eléyìí wọ́n wá ní ìmọ̀ye owó tó ń fún ẹ bọ̀ owó èèyàn máa fi wo àìsàn ni. Owó tó bá gbà lórí iṣẹ́ yìí ó máa fi wo àìsàn ni ò ní rí nǹkan gidi fi ṣe because gbogbo nǹkan tó ń sọ orí irọ́ ló dúró lé. Ó dẹ̀ tún ṣì ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀nà. Bí ọ̀tá Tinubu máa kú ká tó dìbò, Tinubu ló ti block second term yìí o. Ẹ̀yin tẹ́lẹ̀ fún South Africa ló máa gba kọ́ọ̀bù nígbà tá a bá bọ̀ láti South Africa gba kọ́ọ̀bù o. Ẹ̀yin tẹ́lẹ̀ Nàìjíríà lè dé final, Nàìjíríà dé final o. Ẹ̀yin náà lè wá sọ pé Olúwa sọ fún yín pé Wolii Olu Alo ìlara ló bá yín sà. Àtẹ̀yìn àti Maureen Badejo tẹ́ gbéṣẹ́ fúnra yín ìlara àti ìwà ìṣubú ẹni ló wà nù yín. Èmi MC Wise máa jẹ́ ẹ̀gbọ̀n bẹ́ẹ̀. Ẹni tí mo gbójúlé kì í dójú tì mí. Ó ti dójú tì already because o máa ṣẹ̀ sí gbẹ̀yìn. Ẹni tí èmi gbójúlé. MC White sórí ẹni tó gbójúlé yẹn ó máa lù ẹ́ pa. Ẹni tó gbójúlé yẹn ó máa ṣe ẹ̀sín because irọ́ ló ń pa. Ọlọ́run òkú ló ń sìn. Nǹkan tó bá jọ Ọlọ́run òdodo ni á bá ẹ sọ̀rọ̀ á jẹ́ kó ní máa ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́. Èmi ò mọ Prophet Ṣẹ́gun lè ríran anything o. Ṣé mo ti wá bá yín mo ti ríran rí ni? Bí mo sọ fún yín pé mò ń ríran ni ẹ̀yin ọmọ Nàìjíríà. Ṣé mo ti bá yín sọ pé mò ń ríran ni? Mi ò ríran. Mi ò ní ìdá ti ríran. If èmi tí mi ò ríran, I will prophesy a thing on this cyberspace. Mélòó ló ti ṣe? Kò ní ìdí awòràwọ̀ bí ẹni ṣe kíní kan. Mi ò ní ìdá ti ríran. Bọ́ Ọlọ́run tí wọ́n ń sìn, òkú lọ́lọ́run tó ń sìn because o máa ṣe ẹ̀sìn, o máa jìyà. Owó tó o bá gbà lórí iṣẹ́ Ìyábọ̀ yóò máa fi wo àìsàn ni. Ó máa fi wo àìsàn ni mi ò jí sọ. Gbogbo owó tó bá pa lórí iṣẹ́ yìí ó máa fi wo àìsàn ní lórúkọ Jésù. Ṣùgbọ́n o ti ń ṣiṣẹ́, o ti ń ṣe damage control, eléyìí máa damage ògo ayé tiẹ̀. Because o jókòó, o ti ń parọ́, o ti ń ṣe yàmàyàmà pẹ̀lú èèyàn. Go and mark today's date down, mi ò jí sọ o. Ayé ẹ ti bẹ̀rẹ̀ sí pinyìnkìn láti wákàtí lọ. Òfò tó ń ṣì yẹn, òfò ti bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ ẹ wá. Tó bá ti jẹ́ lórí òtítọ́. Sórí damage control tó ṣe tó bá jẹ́ lórí òtítọ́ ni. Wàá rí bá ti ṣe wàá rọ́nà gbogbo. Tó ò bá jẹ́ bẹ́ẹ̀, ọ̀nà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dàrú láti wákàtí lọ. Eku ò ní ké bí eku mọ́ fún ẹ láyé, ẹyẹ ò dẹ̀ ní ké bí ẹyẹ mọ́. Tó bá jẹ́ pé Ìyábọ̀ wà lálàáfíà tó enjoy bó ṣe sọ, wàá máa enjoy. Ẹ̀yin olórí burúkú àwọn èèyàn ọmọ òfò wọ̀nyí. Just ẹ̀rù gbogbo èèyàn ló ń jókòó sórí íńtánẹ́ẹ̀tì torí pé ó fẹ́ jẹun. Ever disappoint mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣàgbára tó tẹ̀ ṣoògùn tó gbogbo ẹ̀ là ń rí gbogbo ẹ̀ ní àmì ẹ̀ ṣó. Ta ló ń ṣoògùn? Síbẹ̀síbẹ̀ náà Olúwa wà pẹ̀lú mi. Olúwa wà pẹ̀lú wa. Èṣù ló wà pẹ̀lú ẹ wèrè. Ta ló ń ṣoògùn? Àwọn ló ń ṣoògùn sí ẹ ṣe damage control tó ń ṣe yìí. Abẹ́ ẹ̀gbọ́n wọn tó ń sọ ni ó ló ń ṣoògùn. Ẹ̀gbọ́n wọn tí wèrè ń sọ ni. Ta ló ń ṣoògùn? Lágbára Ọlọ́run, gbogbo ẹni tó ń support Olúalo lórí ìrìn àjò yìí, nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ máa ṣẹlẹ̀ sí wọn tọmọtọmọ títí dé ìran kẹwàá. Ìjọba wa ẹ bá wa bí Maureen léèrè pé kó fún wa ní proof France ló lọ́dọ̀ tí kì í bá ṣe kó parọ́. Tí kì í bá ṣe kó kúrọ́ fún wa. Ó wá sọ pé ebi tó ló lọ òní ẹ chọ́ọ̀chì kan ló wà. Chọ́ọ̀chì yẹn ṣé kò ṣe é dé ni ṣé wọ́n ń débẹ̀ ni. Wèrè ni ẹ ṣé mo sọ fún ẹ pé chọ́ọ̀chì ìyàwó Olúalo wà ní ẹ̀yin tẹ́ ẹ wò mí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wo fídíò ṣé mo sọ pé ìyàwó Olúalo wà ní chọ́ọ̀chì ni. Anyway, mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ ni àwọn ọmọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bí orí ẹ bí ọpọlọ ò ṣe sí lórí ẹ̀ rárá bọ́ kò dùn mí kò rí Tari is a bushman. Ìlú òyìnbó kò wọ́n lọ rí nínú ilé ẹ̀ so kò lè yé
bó ṣe wà yẹn kò dé airport rí Dubai kò lọ. ṣé wọn kì í débẹ̀ Oríyọmí Hamzat tí ọ̀gá bá fẹ́ ṣe interview Oríyọmí máa débẹ̀ ó máa ṣe fídíò bẹ́ẹ̀ akíkẹ́ rẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ rẹ̀ ìyá alájẹ court mọ́mí ẹ̀ ṣe God bless you ìyá ẹ̀ celebrate lọ́jọ́ birthday mi gan láti Amẹ́ríkà wọ́n dẹ̀ post picture àwọn èèyàn pè mí gbà ìyá alájẹ ní ká máa kí ọ ìyá alájẹ ní ká máa kí ọ ẹ ṣe mo dúpẹ́ o abiyamọ nìyá yìí ẹ ní ṣubú ìyá alájẹ ikú ò ní pa iná gbà lọ́wọ́ gbogbo ọmọ yá jẹ́yìn láyé Àdàbà TV ó náà celebrate ló post ó kó mo wá dé òkú wọn kàkà Àdàbà TV kọ́mílì wọn lọ ṣé mi náà làwọn èèyàn kan ní nǹkan báyìí lórí ẹ̀. Èmi ò máa wọ́n mi tí wèrè ti dé o. It's not about money. Sorry. Now ẹ bá mi bí Maureen Badejo léèrè kó fún wa ní proof tí kì í bá ṣe nǹkan tí bàbá Adébáyọ̀ sọ fún ló ń sọ. Bàbá Adébáyọ̀ tó gbàgbé nígbà tó lọ́wọ́ tí Ìgbòlú Alọ́ jáde ó ti wá gba yín rí. Ṣùgbọ́n tó ní kọ́lọ́run wá gbé overthrow yín there is chance for overthrow. Ọlọ́run wá. Ẹ̀yin èèyàn ó ní kó béèrè lọ́wọ́ mi pé nǹkan tí Prophet Adébáyọ̀ sọ fún mi òun ni mò ń sọ ọkọ tó sọ nìyẹn o. Ṣé Prophet Adébáyọ̀ ló bẹ̀rẹ̀ kéèsì ìyàwó Olualo nẹ̀yìn èèyàn mi? Rótìmí Daniel ló bẹ̀rẹ̀ kéèsì ìyàwó Olualo lórí cyberspace yìí. Àní ẹ gbọ́ lẹ́nu ìyá ìyàwó wèrè yìí ló lọ interview ìyá o this wèrè nígbà tí ìyá sunkún tó ní wọ́n lo ọmọ òun o òun ló gbé jáde o. Ó dẹ̀ ní Prophet Adébáyọ̀ sọ fún èmi lèmi sọ ṣé Prophet Adébáyọ̀ tẹ̀lé mi lọ sí France ni. They want me wọ́n ní àwọn ń wá Ìyábọ̀ ẹni bá ní ìdí fọ́tò Ìyábọ̀ àti fídíò Ìyábọ̀ kó gbé France kó lọ gbà lọ́wọ́ ẹ̀. Case Ìyábọ̀ is a spiritual case kò ń ṣe gbogbo aṣọ náà máa ń sá lóòrùn. Ẹni tí ó bá fi pé eléyìí tí mo ṣe yẹn is not a good eléyìí tí mo ṣe yẹn kò tẹ́ òun lọ́rùn o ẹjọ́ ẹ bá wa lọ sí France kẹ́ lọ ṣe ọ eléyìí tó dájú tèmi lọ kẹ́ wá gbé fọ́tò ẹ̀ jáde fún gbogbo wa. Kẹ́ wá gbé fọ́tò ẹ̀ jáde fún gbogbo ènìyàn. Èmi àti prof ó ní mi lè rẹ́rìn o mo kàn fẹ́ kẹ́ gbọ́ ni pé ẹni tí ò kọjá airport tó dé airport lẹ́kọ̀ọ́ ó ń sọ̀rọ̀ France ó ní mi ò lọ France mò ń parọ́ ni nǹkan tí Prophet Adébáyọ̀ sọ fẹ́mi lèmi sọ. Mo dẹ̀ dúpẹ́ pé mi ò wá sórí bíbá yìí mi ò wá jókòó sọ fún yín pé nǹkan báyìí ni Prophet Adébáyọ̀ sọ fún mi mo play ẹ̀. Sorry ilé tí mo fi yàtọ̀ sí ẹ̀yìn wèrè yìí nìyẹn because immediately Prophet Adébáyọ̀ ti already sọ pé òun sọ fún Maureen. Àwọn èèyàn dẹ̀ ń pè mí wọ́n dẹ̀ ń pè mí mo dẹ̀ play ẹ̀ and that was the first time tí mo bá Prophet Adébáyọ̀ sọ̀rọ̀ mi bá wọn sọ̀rọ̀ rí. Mo ní ìdí àti ṣẹ̀ṣẹ̀ mi ní ìdí àṣẹ̀ṣẹ̀ lọ jókòó lọ bá anybody di nǹkan kan. Olualo ò ṣẹ̀ mí and besides ibi tẹ́yìn ti ní ẹ̀mí sí Ọlọ́run nìyẹn kò tí ì sí bàbá ńlá èèyàn kan tí wọ́n bí nínú obìnrin tó lè gbé èèyàn tí Ọlọ́run fi àmì òróró Ọlọ́run wálẹ̀ ọ̀ láti ṣe anything fún ẹni àmì òróró Ọlọ́run. So you see all those wọ́n fẹ́ gbéyàn kan wálẹ̀ wọ́n ò fẹ́ gbéyàn kan wálẹ̀ kí lèèyàn yẹn ṣe. So ẹ máa gbọ́ lọ. Ilé tó wà lẹ́yìn ó wá gbé wá síwájú yín ó gbé bàbá ẹ sí káyà tẹ̀mọ̀ lánàá ó fi ṣe general evangelist lẹ́yìn lórí ẹ wá ṣe lára bàbá tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni kí Maureen Badejo if it is true you go to that France ẹni kó fún wa ní proof tó o bá lóòótọ́ ṣe é lọ ní náà ó tẹ̀síkọ́sọ̀ lọ ní torí nǹkan tó lọ ṣe gan ó rí proof fún náà. Bọ̀ ṣé ó forí ti ẹrun ó forí ti ẹ orí ẹ owó lẹ́sẹ̀ ní wèrè
why tèmi fi máa fi fún wọn ní proof ta ni wọ́ ó rán mi iṣẹ́ ni kí ló dé tí wọ́n tẹ́kọ̀ létí náà tó bá easy if easy run am now MC White àbí kí ló pè é if easy ra tíkẹ́ẹ̀tì ibi tó wà yẹn wá lọ́la. If it's easy jọ̀ọ́ ra tíkẹ́ẹ̀tì kó wá sí France lọ́la France la pé ó ní nǹkan tí mo lọ mo ṣe kí wájú ó rán mi iṣẹ́ ni. I am not answerable to any one of you. What I'm supposed to bring out at any particular time ni màá mú out. Ìyálàyà yín bàbá ńlá bàbá yín kò lè force mi kí n sọ nǹkan tí mi ò bá fẹ́ sọ tí àsìkò bá ti tó láti ṣàwọn kankan mi ò ní ṣe so ẹ kàn máa pariwo ẹ máa fàṣẹ jálẹ̀ ẹ máa sùn kúkú ni mi ò rán yín. òyìnbó ni ẹ ó wà ní chọ́ọ̀chì kan wà tó mú adé chọ́ọ̀chì yẹn. mi ò ever sọ fún yín pé ó wà ní chọ́ọ̀chì. o rí yẹn ṣe o o rí yẹn ṣe ṣé o rí yẹn ṣe náà o wá sọ pé lọ sí France o dé France pàdé ẹnìkan lójú ọ̀nà gbàgbé pàdé ẹ̀ ló wá ní ẹ ṣé ìyàwó bá sọ̀kalẹ̀ gbá tó wọ wáìtì máa ní ìbánijọ onírọ́ ni yín. olùmọ̀ yẹn pa onírọ́ ni mí. òkè o lọ fún France o lọ ṣèwádìí o ò rí fídíò Ìyábọ̀ Òbí ṣe ń bẹ̀ o ò rí fídíò Welcome to France ṣe o ò rí fídíò yà ń bẹ̀ o wá ní wọ́n fọ́ ní fallacy words. èyí tẹ̀ ń wù èyí tẹ̀ wà lọ́nà ẹ̀ ṣí níyè èmi ewu ìgbà kẹ́yìn tó bẹ́ẹ̀ fi kó ìwọ̀n ọ̀nà àpáàdì ọ̀nà àwọn arábìnrin àti inú tìmí dáná èyí náà. ẹ ṣí níyè ìgbà ká lọ sí tábìlì lẹ́kìtì tí wọ́n gba àwọn ọba méjì lẹ́kìtì mẹ́kọ̀ọ́ gábí adéyàmẹ̀fẹ́ àbíbí àṣẹ tábìlì aṣọ fídíò wáyé tí máa ní ìbálẹ̀jọ lè ṣe fídíò ọgbà tó lórí tábìlì àti ibi tó ní Ìyábọ̀ Òbí wà ní France kò sí kankan tó sì Ìyábọ̀ Òbí wọ́n parọ́ fún wa ni. kò sí kankan tó ṣe wọ́n parọ́ fún wa ni. ṣe rí bí ò ṣe sí ìkọ̀kọ̀ tó ṣe yẹn bẹ́ẹ̀ ni ayé ọmọ ẹ̀ ayé aya ẹ̀ ayé ìyá ẹ̀ àti gbogbo ìrandíran títí dèrò kẹwàá nǹkan tó ṣe Ìyábọ̀ máa ṣe wọ́n ìrìn àjò tí Ìyábọ̀ rìn láti day one tó ti fẹ́ Olúalọ́ dé ibi tá a wà yóò máa ṣiṣẹ́ gbogbo ìrandíran ẹ̀. mẹ́wàá bọ́ta wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Àdàbà TV wọ́n sọ̀rọ̀ sí MC White báyìí tẹ̀lé ló ti dáná oníṣẹ́ ìyé wa dúró ara lọ èmi ò kì í ṣe blọ́gà tó máa pariwo mi ẹni tí bàtí níṣẹ́ lọ́wọ́ wọlé fi ka ìfún yín èmi ò ní stress inú ẹ̀ o tún wà níwájú mi pọ̀ èmi ò kì í ṣe tó fún lówó oṣù mo fún yàn lówó oṣù wọ́n fún ọ sálárì mi tó ti ṣiṣẹ́ ni èmi sọ sálárì àwọn èèyàn. ṣe rí idiot tó ń sọ̀rọ̀ yìí àgbá empty barrel àgbá òfìfo ni gbogbo ìgbésí ayé ẹ mo tún sọ gbogbo nǹkan tó fi ṣe iléeṣẹ́ everything èló ni ìwọ lòun fún yàn lówó oṣù àwọn wèrè ilé báyìí àwọn white foundation wọ́n máa wọlé báyìí. so ó fi style tọrọ owó nìyẹn ó fi style tọrọ owó. à ń ṣèwádìí lórí fake Maureen Badejo àti Rotimi Daniel they are players they are liars. ẹni bí mo sọ bẹ́ẹ̀ tí white mo sọ bẹ́ẹ̀. ṣé o pé player liars ni wá gbé tiẹ̀ jáde mo challenge ẹ gbé tiẹ̀ jáde gbé original jáde ṣebí wọ́n ló gbé fọ́tò jáde ló ní pé Ìyábọ̀ máa ṣe birthday ní July date of birth Ìyábọ̀ kì í ṣe July rárá mo dúró pé màá rí birthday wọ́n máa post birthday máa rí ṣé ìwọ onírọ́ ìwọ máa ń tú irọ́ tàbí èlùbọ́ ni ṣé mo pé player lèmi àti Rotimi Daniel orí pé bá ṣe play tí Olúalọ́ ń sá kàbàkàbà ń sọ orí bá ṣe play ẹ̀ yéè orí bá ṣe play ẹ̀ nínú èmi àti ìwọ ẹni tó ń parọ́
àtẹni tó sòótọ́ kékeré ló kù kékeré ló kù ṣé wọ́n pẹ́ mi àti Rotimi Daniel player ni wá ń parọ́ ni. ọ̀rọ̀ nípa obìnrin tí Rotimi Daniel lọ́wọ́ sọ́dọ̀ ìyàwó Olu Alo ẹ̀yin náà wò báyìí àṣírí tí mo ti tú oníṣẹ́ wà ń tú àtọ́bìnrin yẹn náà àti Rotimi Daniel onílọ́lọ́ àwọn méjèèjì náà obìnrin tó lọ́wọ́ ọ̀gọ́dọ̀ yẹn ó pèrè ní ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbí tí wọ́n dẹ̀ tán ohun tí Rotimi Daniel ní kó ṣe ló ń ṣe náà Rotimi Daniel ní kó máa bí àwọn tí wọ́n ṣe prógámù nípa fàìtọ́ ṣe prógámù nípa bàbá Wolii Olu Alo àti kó máa pèsèǹtà rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n fún Ìyábọ̀ Òbí àṣírí òtí mi síbẹ̀ tó àṣírí ni. O ò ní àṣírí kankan ọ̀pọ̀nú yìí o ò ní àṣírí kankan lọ́wọ́ fi sórí ilẹ̀ mo challenge ẹ tó bá ẹni láṣírí òun halẹ̀ o ò láṣírí kankan lọ́wọ́ onírọ́ ni ẹ ìwọ gangan náà pè ní irọ́. gbogbo ẹ̀ ni mo mọ̀ tó o borúkọ tó pè ní empty wise the wise man. ẹ̀wẹ̀ tó kúrò ẹ̀ ní wise man. ẹ̀mí mímọ́ ń bá sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ ló wá tú ilé àṣírí fún mi náà. ẹ̀mí mímọ́ ló ń bá sọ̀rọ̀. Olúwa ta lágbájá ni màá béèrè lọ́wọ́ ẹ̀ Olúwa tálẹ́nì. àwọn tó lọ́wọ́ ní tèmi tọ́pẹ́ ní àná ní ìwà yẹn rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lèmi náà bá fi ẹrí sàkámàjẹ ẹrí damage control ẹgbẹ́ ọ̀gọ́ tó sọ ó ní ẹ̀mí mímọ́ ló ń sọ̀rọ̀ fóun ẹni tí ẹni tó wise gan tó jẹ́ pé ẹ̀mí mímọ́ ló ń bá sọ̀rọ̀ kò dẹ̀ mọ̀ ẹ̀mí mímọ́ ń bá sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ yẹn dẹ̀ sọ fún pé mi ò lọ France o ẹni tí ẹ̀mí mímọ́ ń bá sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ yẹn dẹ̀ sọ fún pé mi ò lọ France. ṣe rí ẹ̀yin èèyàn mi. fọlọ tó tèmi tó fẹ́ kọ́lá wọlé ó ti ìránṣẹ́ Ọlọ́run ó ti níbẹ̀ Ọlọ́run. ṣètìrí àwọn ẹtìrí promoting ẹtìrí marketing strategy ó ní Tèmítọ́pẹ́ yẹn ti dìránṣẹ́ Ọlọ́run. ẹni pé ọ̀bọ yìí wise is a wise man indeed ẹni pé bó lọ́pọlọ. mo kàn my people ṣe rí mo fẹ́ kí gbogbo wa pátápátá normally àwọn tó mọ̀ mí dáadáa mọ̀ pé mi ò kì í dá blogger lò kò sí wọn tó sọ mi ní dá irú òpònú yìí sì mi ò ní dá lóhùn. But my problem tonight is tí mi ò bá dá lóhùn etí tó gbọ́ àlọ́ because ó ń claim pé because nígbà tí mo rí title page yẹn wọ́n ní pé most of them they have wọ́n kò gbé wrong title ìmí àní Ìyábọ̀ ti sọ̀rọ̀ sókè o Ìyábọ̀ ti ṣe lé kí ló dé tẹ̀ ń pa àwọn irọ́ bó ṣe sẹ́ǹdẹ̀ sí mi mo ní mi ò dáyàn lóhùn o because mi ò ń fẹ́ kéèyàn kan distract mi but immediately tí mo rí ẹranko yìí mo ní máa wọ ọ̀dẹ̀ yìí ẹni tí ò kúrò ní yàrá ilé ẹ̀ tó tan ring light ẹ tó kàn ń sọ̀rọ̀ àti èmi tí mo take time tí mo travel for like 5 days tí mo lọ ṣe ìwádìí tí gbogbo èèyàn bá mọ̀ pé gbogbo èèyàn bá mọ̀ pé òtítọ́ ni mò ń sọ èèyàn kan mọ̀ pé òótọ́ ni mò ń sọ Olúalọ fún ara ẹ̀ mọ̀ pé nǹkan tí mò ń sọ òtítọ́ ni. Olúalọ fún ara ẹ̀ ó mọ̀ pé òótọ́ ni mò ń sọ mo tún sọ mo wá challenge Olúalọ because ní the last video audio tó ṣe síta that video tó ṣe síta ó ní ìwà àtìyàwó ẹ̀ ò jà lọ tó wá mọ̀ pé wòlíì ni ẹ lóòótọ́ pé o kì í ṣe sàkámàjẹ tó ń pè ẹ ló jẹ́ ṣe 1 minute video 1 minute
kó fi ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ hàn fún gbogbo àgbáyé. Just 1 minute. 1 minute. One minute. Kò bọ́ síta kò ní ṣé ìyàwó Olúalo ò já dúró ni? Ẹ dáhùn, ṣé ìyàwó Olúalo ò já dúró ni? Ẹ̀yin èèyàn, ṣé ìyàwó Olúalo ò já dúró as a single parent ní France ni? Ṣé kò mú ìyàwó ẹ̀? Ṣé Olúalo ò gbé ìyàwó ẹ̀ láti Nàìjíríà as a minister of God? As a minister of God. Ó gbé ìyàwó ẹ̀, ogun kọ́kọ́ ò lé ọkọ àti ìyàwó àtàwọn ọmọ o. Ó gbé wọn lọ France. Lẹ́yìn ìgbà tí ó ní kó lọ jẹ àdúrà as a single parent. Ó ní kankan lé wọn dé. So ta ló ń parọ́ nù èmi àti ẹ̀? Mo ń sọ́ọ̀sì mo bèèrè lọ́wọ́ Olúalo ta ló ń parọ́ nù èmi àti ẹ̀? Ní 2016 ó gbé ìyàwó ẹ̀ lọ sí France. Ó ní kó lọ jẹ àdúrà as a single parent. And you are a minister of God. Ẹ jọ̀ọ́, residency tẹ́ gbé dání yẹn. Kéèsì èyí máa dùn mẹ́n. Ó dà pé àwọn òyìnbó máa fi wá ṣe scapegoat gbẹ̀yìn because a máa túra wa síta. A máa kọ́ àwọn òyìnbó lọ́gbọ́n. Kí ló fà á tí o gbé ìyàwó tí ìyàwó ẹ lọ jẹ àdúró as a single parent? Mo ń béèrè lọ́wọ́ yín. Citizens of 2 countries. O dẹ̀ gbé ìyàwó ẹ lọ láti Nàìjíríà, you as a minister o. Pastor ni o. O dẹ̀ gbé ìyàwó ẹ lọ sí France láti jẹ àdúró as a single parent. Ẹ jọ̀ọ́, ṣé rọ́ọ̀nì yẹn ni àbóòtọ́? Ṣé bó ní eléyìí ò ń ṣàlẹ́ẹ̀jì o? Tẹ́ bá já dúró ó ní gbogbo information yẹn is in public domain. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó ẹ dá mi lóhùn náà. Ṣé èmi náà mo ṣì ń parọ́ ńbẹ̀ yẹn? Ṣé irọ́ nìyẹn? Ẹ̀yin mo ní ẹjọ́ ṣé irọ́ nìyẹn? O fọ́ra ti confirm pé òun citizen country méjì. Mi ò bring anybody down. Kí ni mo fẹ́ gain láti bring anybody down? Madam, why do you want to bring anybody down? No, mi ò bring anybody down. Ṣé èmi làwọn ẹbí ìyàwó ẹ̀ nígbà tí àwọn ẹbí ìyàwó Olúalo bá Olúalo sọ́nù kọ̀rọ̀ nínú yàrá? Wọ́n ní ká tó dára ọmọ ká tó ṣẹ́gi ẹ̀dẹ̀ fi máa rọra yín wò ẹ̀yin èèyàn yìí. Ìwọ wá sí bísò ní wọ́n fẹ́ bring èèyàn kan down. Ṣé nǹkan tó tọ́ ni fún òjíṣẹ́ Ọlọ́run tó pé rẹ̀? No, she did not. No, she did not go to, you know, when Chelsea, mo ṣe mọ̀ pé ìwọ gogo ara àwọn family Olúalo ni màá dẹ̀ debunk irọ́ ẹ̀. Iyabo did not go to France to go and seek asylum for her husband. Her husband took her to France. Olúalo gbé lọ sí France pẹ̀lú ọmọ méjì láti lọ bímọ sí France ni. No. This problem of ajá ẹ̀bọ̀ra ń lé mi kiri inú ilé kò tí ì ju 3 years ago. Change it. Abeg, pack well. Mo ò jí sọ. Ó lọ jẹ àdúró. Olúalo ló gbé ìyàwó ẹ̀ lọ jẹ àdúró. Olúalo ló gbé ìyàwó ẹ̀ lọ France lọ jẹ àdúró. The first abroad tó kọ́kọ́ mú lọ. Okay. Mo ń jẹ́ kó yé yín ni. Àwọn irọ́ tí mo pa tó ní mo pa ni mo ń jẹ́ kó yé yín. Mo dẹ̀ ń challenge Olúalo ní gbogbo àgbáyé. Ṣé ìyàwó Olúalo ò já dúró?
mo ní ṣé ìyàwó Olúwa ta ló mú ìyàwó ẹ̀ lọ ṣé Ìyábọ̀ lọ lóyìnbó rí ni evidence pọ̀ lẹ́sẹ̀ ó ya pian mo ń bèrè mo ò jí sọ mo ń sọ sí gbogbo àgbáyé tí mo ní ta ló mú ìyàwó ẹ̀ lọ sí France lọ já dúró Olúalo nígbà tó kọ́kọ́ ṣe program ní France ìyàwó ẹ̀ ló ṣe interpreter ẹ̀ ní that same Lyon bọ́sìtà kò nírọ́ ni mo pa the last crusade tó ṣe ní France ṣé ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ṣé ìyàwó ẹ̀ wà ń bẹ̀ mo ti sọ fún ẹni jọ́ kìnnà mo ń ṣe orí gbogbo àwọn tẹ́ ẹ rán jáde láti ṣe damage control yìí àwọn náà máa bà tiẹ̀ jẹ́ because the more tó bá ti ń jáde the more tí òtítọ́ máa jáde mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin Olúalo fún ara ẹ̀ ta ló mú ìyàwó ẹ̀ lọ ṣe jẹ́ ta ló gbé ìyàwó ẹ̀ lọ lóyìnbó Ìyábọ̀ ò lọ sí ìlú òyìnbó rí the first abroad tó kọ́kọ́ mú lọ gbé lọ sí Italy the next one tó máa mú lọ gbé lọ sí France ní 2016 ó dẹ̀ já dúró straight ni and adúró tí ó dẹ̀ jẹ́ ó jẹ́ as a single parent ni what are you hiding ṣẹbẹ́lẹ̀ ń lọ kóòtù mi ò jí sọ o àwa kan wà nílé mi ò gbójú pamọ́ mi ò sá torí kí n má sì sọ ni mo ṣe rìn àwọn ìrìn àjò tí mo rìn yẹn ìrìn àjò tí òpònú yìí ní kí n máa kà fóun yẹn mi ò rin ìrìn àjò mi fún anybody mo rin ìrìn àjò mi fún irú àwọn ọjọ́ báyìí sódà bíbélì ní tẹ́ ẹ bá mọ òtítọ́ tẹ́ ẹ sì mọ̀ ó máa sọ yín di òmìnira mo fẹ́ mọ òtítọ́ ni kọ́ kí n tó lọ France mi mọ̀ pé asylum seeker níyàwó yes kí n tó lọ France mi ò mọ̀ pé asylum seeker níyàwó Olúalo kí n tó lọ France mi ò mọ̀ pé sóṣà ti gbọmọ lọ́wọ́ ìyàwó Olúalo kí n tó lọ France mi ò tiẹ̀ mọ̀ pé ìyàwó ló ń sá fún ọkọ ṣé ń gbọ́ kémi tó lọ síbẹ̀ mi ò mọ̀ pé nǹkan tó gbà tí mo lọ síbẹ̀ mo kàn dákẹ́ ni I had to face them the next day pé akílódé so why ìtẹ́ fi ń da gbogbo aláàmú àwọn pé mo bá má ti wà nàká ni mo mọ̀ pé bí nǹkan báyìí ṣe rí gẹ́nà náà ṣẹ̀ wá sọ fún mi pé nǹkan báyìí ló fà so ṣe rí èmi mo ní wá síbí wá bà Olúalo jẹ́ kọ́ mọ̀ pé ọjọ́ tí mo bá stop àti bà Olúalo jẹ́ lọ́lọ́ máa bá yé mi tèmi jẹ́ kanlẹ̀ mi ò ní wá parọ́ kankan mọ́ mi ní wá pa irọ́ kankan mọ́ Olúalo because kí ni mo fẹ́ gbà ń bẹ̀ kò sẹ́ni tọ́lọ́run ò bùkún kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àfẹ́ni tó bá ní tòun ò tó tílé oge tó ge jẹ mi ò tó bá jẹ́ pé nígbà tí àwọn ẹbí yẹn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Olúalo ta ló máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn parọ́ orí burúkú yìí gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn parọ́ orí burúkú yìí ṣé ẹ gbàdúrà kẹ́ ẹ bí ọmọ kí ọmọ yín Olúalo kó tó mú ìyàwó lọ ó ti da àárín òun àtàwọn ẹbí ẹ̀rú mo ń béèrè lọ́wọ́ Olúalo èèyàn mélòó ni ìyàwó yìí ń bá ṣe nínú àwọn ẹ̀gbọ́n ẹ̀ ọmọ ìyá ẹ̀ kó tó lọ France mo ní èèyàn mélòó ló ń bá ṣe ó ti ọ̀rẹ́ jẹ́rẹ́ mo bí àwọn pípù yìí ṣe máa kọ́kọ́ tó bá ti fẹ́ finish ẹ̀ wọ́n á pín ẹ níyà pẹ̀lú àwọn ẹbí ẹ̀ wàá máa rí gbogbo eléyìí lágbájá ló ń ṣe mí tàmẹ̀dù ló ń ṣe mí wàá ti róríṣiríṣi wọ́n á ti pín ẹ so wọ́n á ti make ẹ wọ́n á ti isolate ẹ tó bá ti isolate ẹ bá wọn wá dì pẹ̀lú ẹ. èmi ń béèrè lọ́wọ́ kí ni motive ẹ kó tó gbéyàwó lọ ṣé for the betterment of her life ni no
ṣé for future tó dáa ni, ṣé future tó náà tó dáa lélẹ̀? ṣèbí ẹni mò ń parọ́ ni, ṣèbí ó ń gbádùn ní irú gbádùn tó ń gbádùn ẹ̀ tọkọ ẹ̀ lówó bó ṣe lówó yìí, òun làwọn ọmọ yìí máa gbádùn ní kọ̀ọ̀kan lágbára Ọlọ́run. gbogbo yín ẹlẹ́gbọ́n sílé, ẹ níyàwó, ẹlẹ́gbọ́n, ẹlábúrò obìnrin, ẹ wá ń jókòó sórí íńtánẹ́ẹ̀tì, ẹ wá ń kọ̀kọ̀kọ̀kọ̀, ẹ wá ń support aburú, ẹ wá ń parọ́, ẹ wá ń ṣe damage control. nígbà tí family yìí ẹ mọ̀ ìgbà tí ìyá táwọn ti ń béèrè àbúrò wọn lọ́wọ́ Olúalọ tí Olúalọ ò dá wọn lóhùn ni, kò ń sọ̀rọ̀ ọdún kan, kì í ṣọdún méjì, kì í ṣọdún mẹ́ta. The last one, ìyá yẹn tóun bá lọ ó léun bí ẹran, gbogbo yín lẹ gbọ́ fídíò yẹn. kò fún ìyá ní ìyá ó love Olúalọ ju anybody lọ tẹ́lẹ̀. ẹ̀gbọ́n nígbà tí MC White kí lórúkọ yìí, òun náà ló lọ interview wọn tí woman yẹn sọ pé àwọn lọ bá Olúalọ ní Jesus City. nígbà kí ọ̀rọ̀ ẹ̀yin òyàn ó mọ̀ ní kọ̀rọ̀ tó di ọ̀rọ̀ social media, wọ́n ti try nínú ilé, wọ́n ti lọ bá Olúalọ gbogbo ìgbà, kò ń dá wọn lóhùn. tó bá jẹ́ ẹ̀yin náà ní kẹ́ ẹ ní ọmọ ẹni kú, ó sàn ju ọmọ ẹni sọnù lọ. 2006 ni Olúalọ ti gbé ọmọ màmá yàtọ̀ ọmọ méjì kúrò ní custody àwọn ní custody àwọn òbí ẹ̀, àtìgbà yẹn wọn gẹ́yìn kò padà dé Nàìjíríà mọ́. orí fóònù náà ti ń gbọ́rọ̀ ẹ̀kọ́ kan dẹ̀ ní ẹ̀kọ́ tó tún wá ń pè ẹ̀kọ́ yẹn tó wá di wẹ́lò. wọ́n wá ń bẹ́ ẹ, ìjẹ́ tó bá ti dá wọn lóhùn kíní yóò le, gbogbo èyí tẹ́ ẹ̀ ń dàdákùdà kíní yóò le. ìlú òyìnbó náà kára wáyé alẹ́bí sí Nàìjíríà náà. ta ni àwọn ẹbí ẹ̀ ò ní gbúrò ẹ̀ fónídìí oṣù kan tó ní wà worried? ẹ dá mi lóhùn náà. ìwọ́de ń fò káàkiri, ó dá yẹn gún síbì kan, ó mọ̀ pé ẹ̀fì tíbì kan, ìwọ́de gbé sísì dání, wàá ìsọ̀ díẹ̀ tó fi jẹ́ pé you are legally married and you tell her to claim single and you make sure she oloduro as a single parent. You wan gallivant the whole world. wàá ìsọ ìwọ bó ṣe lówó tó ẹ wá ń jàjọba France lólè. ṣé èèyàn ò ń ṣe fraud? ẹ dáhùn, is that not deception? Do you suppose irú yẹn yẹ kó jáde látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run kankan? ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òfin, ṣé ẹ mọ̀ túmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? ẹ̀yin èèyàn ẹ ń gbọ́ mi o, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òfin, ṣé ẹ mọ̀ túmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? As of 2016 they are legally married. ó dẹ̀ gbé ìyàwó ẹ̀ láti Nàìjíríà ó gbé lọ sí France ó lọ jádúró ní kó ṣe single parent. Ìyábọ̀ doesn't know anything about àdúró. ìwọ ti wá lóyìnbó, ti gbàwé ìgbélu, ó ti mọ bó ṣe ń lọ. ìwọ gan ni èèyàn náà ti ń yọ Ísírẹ́lì lẹ́nu. ìwọ gógó ni èèyàn náà tó ń yọ Ísírẹ́lì lẹ́nu. ó dẹ̀ gbé ìyàwó ẹ̀ wá. I did asylum too. Mo ṣe asylum mi ò. We all do one thing or the other to have documentation, but kì í ṣe irú ti Olúalọ yìí. Olúalọ yìí òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n ṣe mí ní èmi pásítọ̀ ń gbà yẹn ni. ṣé mo ní mi ò ṣàṣàìlọ́ọ̀mù ní every time mo sọ pé mo já dúró? ṣé èmi parọ́ tèmi ni? ẹ lọ wo details mi, date of birth mi ò yí padà, orúkọ mi ò yí padà, nǹkan tí mo fi já dúró ni mo yí lò dé, orúkọ mi dẹ̀ ni.
nǹkan tí èmi fi jẹ àdúró is my details and it still remain. Mi ò jẹ àdúró, mi ò yí details mi kọ́kọ́ padà. Mi ò dẹ̀ lówó ń gbà yẹn. Olualo is a billionaire. Èmi ò lówó now. So ṣé mo ti ever sọ fún yín pé mi ò jà asylum mo ṣe yes. Mi ò parọ́ tèmi, mi ò yí date of birth. Even go mo kọ́ school tí mo lọ sínú asylum mi. That is why to use my certificate after that easy fún mi because mi ò parọ́. Nǹkan tí mo sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ní mo parọ́. Mo ní ṣé òjíṣẹ́ Ọlọ́run ni à ń pè léyìí. Ọwọ́ ara ẹ̀ ló fi kó ìyàwó àtọmọ lọ sí France tó fi lọ jà. Máa bèrè lọ́mí asylum story lọ bèrè lọ́wọ́ lọ́hùn. Mo ti dá lóhùn. Mi ò ní ṣé pastor ó lè lẹ́ everybody yes. Ṣé o ti gbà pé ó lè lẹ́ everybody báyìí? Ṣé o ti gbà pé ó lè lẹ́ everybody? But èmi ò lọ sí ọ̀dọ̀ mi ò torí wọ ẹ kọ́kọ́ fún ẹ sí jẹ́ gbára ṣọ̀nà. I can't answer. So bó bá wù yín ẹ continue nǹkan tí àwọn irọ́ tí mo pa ni mo sọ fún yín yìí o. Mo ti fi sáàyè Balógun Olúwaṣẹ́gun ó ti gba ráṣọ̀. So irọ́ sí ẹni mo pa. Àwọn kọ̀ọ̀kan wà mo dẹ̀ challenge Olúalo kó jáde kó sọ pé the matter long yes because kí ni so pastor supposed to go and lie. Ẹ dáhùn ẹ̀yin tẹ́ pastor yẹ kó máa parọ́. Pastor tó ní ìwé ìgbèlú. So when you have ìwé ìgbèlú, kí ló ń tó fún ya ọkọ tèmi ò ní ìwé ìgbèlú as of the time I seek asylum now. Kí ló ń tó fún ìyàwó ẹ̀ níwèé? The law say ẹni tó ní ìwé ìgbèlú ó lè gbé ìyàwó ẹ̀ wá, ìyàwó ẹ̀ ò ní ìdá tí wàá já dúró á gbé ìyàwó ẹ̀ wá láti Nàìjíríà. And to all of you, evangelists, thank you. There is more to it. No, mo dúró dè wọ́n ni. Ó ní àwọn kan tí mo dúró dè. As soon as I get it like this, ó máa di woro sí woro ni. Bọ́n kan èèyàn kan tẹ̀mí sọ ẹ̀yin tẹ́ ẹ sọ pé èèyàn kan ń ṣèkà tí Olúalo bá jẹ́ èèyàn dáadáa. Nígbà tí ìyá Ìjẹ̀ṣà lọ bá kò ṣe roto ewu orí ìyá yẹn kò dá wọn lóhùn. Nígbà tí bàbá méjọ tó fẹ́ ọmọ lọ́wọ́ ẹ̀ tó lọ bá tó ń pè ṣó dá wọn lóhùn. Wọ́n tún lọ fẹjọ́ sùn ọba ìlú ẹ̀. Wọ́n ló sọ fún wọn pé òun ò mọ bàbá yẹn rí. Bàbá yẹn dẹ̀ ló fàyàwó lé lọ́wọ́. Gbogbo yẹn wá ẹ wo nǹkan yẹn kan tó dá èmi lójú. He's supposed to tell the parents the truth. Thank you. Thank you. Báwo ló ṣe máa ọmọ kúrò ní ọ̀dọ̀ àwọn parents láti 2016 ọmọ yẹn ò padà wá di bí a ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì dé ìlú yẹn kò tí ì padà wá kò tí ì rá àwọn parents ẹ̀. Ọmọ yẹn ò tí ì padà wá kò tí ì rá àwọn parents ẹ̀. Ọ̀ntì tí mo dé pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí mo sọ yìí mi ò mọ̀ ọ̀ntì tí mo dé France o. Mi ò mọ̀ pa asylum ni. They say he paid them all by building houses for them. Irọ́ ni. Evangelist, I agree with you honestly. Ilé mélòó ló kọ́ fún wọn? So ó ta àbúrò wọn fún ni ẹgbẹ́ ọ̀kan téèyàn kan sọ mí báyìí. They say it's all claiming that Olualo has paid them all by building houses for them.
Somebody, but can the wife come back home on her own, ma? Sweet 16 forever. Ṣé mọ̀ pé ẹ mọ ọdún tó ti lọ? Ẹ mọ ọdún tó ti lọ? Ẹ wò Sweet 16 ọ̀rọ̀ kì í síbẹ̀ ọ̀rọ̀ ló béèrè o. Nigeria ò lè pay ẹ̀ lọ́wọ́ ta wà yìí. She's running for her life. Ó ń sá àsálà fún ẹ̀mí ẹ̀. She's getting better. She's okay now. Sweet 16, she's okay now. I believe she's okay now. She's okay now. She's okay. Olualo go ń wá. Ìkan tí ò yé àwọn tí ẹ̀kọ́ tí ò yé ìgbà tẹ́mi débẹ̀ mi ò ṣáà mọ̀ pé kí n tó lọ mo ò sọ àwọn nǹkan tí mò ń sọ yìí ọ̀ǹtì tí mo débẹ̀ ni mo rí gbogbo ẹ̀wọ̀n Olualo fún ara ẹ̀ ń wá ìdí ẹ̀ nìyẹn tí ó lè kọ́ máa dùn kó sọ pé ibi ìbàyí ló wà kò rọ́mọ kò ríyàwó. Ọlọ́run kò lè rí iṣẹ́ kò mọ̀ pé ó lọ sí ìlú yẹn náà kò lè rí ìṣèbó Olualo lọ síbi tí mo lọ Olualo lọ sí ìlú yẹn ó lọ sí police station ó lọ sí school àwọn ọmọ kò rí Olualo ń wá ẹ bá fẹ́ gbọ́ ẹ wò ìkọ̀yẹ̀kọ̀ mo fẹ́ kí gbogbo yín mo fẹ́ bèèrè lọ́wọ́ gbogbo yín ṣé ó lè ní ṣebí ìyàwó ẹ̀ ni ṣebí òun àti ìyàwó ẹ̀ ò jà ṣebí òun àti ìyàwó ẹ̀ ò jà kò ṣe ní kí ìyàwó òun ṣe kò ṣe 1 minute video 1 minute okay 1 second pẹ̀lú ìyàwó ẹ̀ òun àbí kó ṣe fídíò kọ̀ pẹ̀ kó bá sọ̀rọ̀ kí ìyàwó ẹ̀ ṣe 1 minute video sí ṣé ó lè ní ẹ̀yin èèyàn ẹ jẹ́ a máa lo ọpọ ẹ jẹ́ ká máa ronú náà ẹ̀yin ọmọ Nàìjíríà kó lè ẹ jẹ́ ó ṣe 1 minute video 1 minute kó tẹ àní ṣèbí ó ń sọ pé wọ́n ṣe kíní kan 1 minute ṣẹ́rí ẹni tó ń parọ́ àṣírí ẹ̀ ò ní pẹ́ tú bọ̀ mò ń sọ kíní kan ìbí ìyàwó ẹ̀ ni ẹ̀yin bìrì pé nǹkan tó mú Olualo jáde tó sọ̀rọ̀ nígbà tí Prophet Ṣẹ́gun sọ̀rọ̀ tó bá jẹ́ pé ó mọ ibi tí ìyàwó ẹ̀ wà ní ó ní access ní á gbé jáde láti bùgá anybody follower can never think láyé yes kò ẹ má jẹ́ kí anybody tọ̀ yín mo ní mo tún sọ sí Prophet Olualo kò lè jáde lọ́la má sọ̀rọ̀ mọ́ just 1 minute video jù sórí afẹ́fẹ́ kí ìyàwó ẹ sọ̀rọ̀ ṣe fídíò ìyàwó ẹ kó sọ̀rọ̀ 1 minute or travel lọ síbi bẹ́ẹ̀ kó jókòó sẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ kẹ́ṣọ́kọ àtìyàwó wetin dey hold anybody wey wan go court make e go court now kò sẹ́ni tó ń bẹ̀rù kóòtù na today I dey go ṣé mo jẹ́ ẹni tó ń bẹ̀rù ni àbí tó bá yàn bá dé kóòtù wọn gbọ́ tẹnu èèyàn
àbàwọn adájọ́ yẹn náà wọn ebo máa gba lọ́yà ni it's a civil matter now. It's not a criminal case money. It's a civil matter. A sọ tẹnu ẹ̀ máa sọ tẹnu mi ò gbé Nàìjíríà náà ibi ni mò ń gbé so ibi báyìí láti máa ṣe kéèsì mi. Ibi láti máa ṣe kéèsì mi kò wá lọ Nàìjíríà mi gbé Nàìjíríà. Come on move up. Tí mi bá ti lè di eléyìí tó lè jèlé gan mo face wọ́n ní mi bá lè defend ara mi no ẹ fi story lẹ̀ ẹ̀yin ẹ má worry. Àsìkò máa tó tí bá ti rí green light yìí sì ẹ máa rí. Mo tẹ̀ ní ṣe ìyà tó ti jẹ mí ní ti MFM mo ti lérí ẹ̀ mo dẹ̀ sọ Ọlọ́run dẹ̀ gbà fún mi. Any pastor tó bá ṣe mistake especially tí ọwọ́ ẹ̀ ò mọ́ tó bá ṣe mistake wá sue mi ní UK ayé ẹ̀ máa bàjẹ́ sí mi lọ́wọ́ ni. Màá fi gbogbo taratara ba ayé ẹ̀ jẹ́. Any pastor mo sọ fún Suleiman nígbà yẹn bẹ́ẹ̀ rí ẹni pé Suleiman lè ju eléyìí lọ mi ò tún nǹkan kan léléyìí mo ń ṣeré ni ẹ mọ nǹkan tí mo jù nípa ti Suleiman mo tú Suleiman dé inú yàrá ẹ̀ mo gbé ìbọn jáde mo gbé ìbọn ẹ̀ mo gbé jáde kí ló gbẹ̀yìn ẹ̀ ó kànlẹ̀ ni mo mú ìní ẹ̀ any pastor mo tún tú sọ ní o ṣẹ́rí mo lọ jẹ́ experience nígbà tí MFM ni any pastor tó bá ṣe mistake tó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ débí ẹ̀fẹ́ àwọn ilé tí ìgbẹ́ wà lára wọn rẹpẹtẹ yìí tí mo bá defame ẹ máa bọ́ sórí bíbá ẹ máa bẹ̀bẹ̀ ojú òtí mi o. If I say what is not correct, if I say what I'm not supposed to so, máa bọ́ sí bíbá ẹ máa tọrọ àforíjì máa bẹ̀ ẹ́ máa ṣe public apology. But tí o bá ṣe mistake ṣebí yẹn ni àwọn Súlè máa gbé wá mo farabalẹ̀ ẹ rántí pé mi tẹ̀ lówó mo bọ́ síta mo sunkún gbogbo yín ẹ bá mi raise owó yẹn a raise ẹ ní within 24 hours àwọn ènìyàn ó sì jọ owó yẹn Súlè máa ń jẹ mí ní owó yẹn $3 àwọn Nigerians kan wọ́n tẹ̀lé wa dé court. God will bless all of you. Mo tún rántí yín lẹ́yìn gbogbo yín pátápátá. Ọlọ́run á dilé àti ọ̀nà yín mú gbogbo yín pátápátá. Spiritually, they are useless. They can't do anything. Court yìí nìkan náà lè lọ. Yàtọ̀ sí court kí náà lè ṣe? Nothing. Mo tún sọ any pastor tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó wá sùn mí lórí irọ́ ayé ẹ̀ máa bàjẹ́ sí mi. Sister Tokunbo, I know you ẹwà ń court mo mọ̀. Sweet 16, thank you. Any pastor tó bá ṣe mistake wá tí bá sọ nǹkan tí ò correct mi ò mind máa wá síbí máa wá tọrọ àforíjì máa bẹ̀ yín ẹ dẹ̀ mọ̀ pé mi ò ń tijú mo máa sọ fún yín pé ẹ má bínú o eléyìí tí mo sọ lánàá mo ṣe mistake o. Any pastor tó bá ṣe fàlàfàlà mo dúró àsìkò tẹ́mi máa bẹ̀rẹ̀ sí tí máa fọ́ gba yọ̀ngọ̀ ò tí ì dùn kò tí ì tó because mo kàn ń try honestly mi ò fẹ́ ṣe kéèsì ẹ̀ but mo ń dúró nǹkan tí àwọn green light tí mo need mi tí ì rí ṣebí Suleiman gbà yẹn mo mú ọ ní ẹ̀ ṣe ilé kéèsì ẹ̀ mọ́ àṣẹ ti Suleiman tó jẹ́ pé wọ́n bẹ̀ mí wọ́n ròyàn oríṣiríṣi bẹ̀ mí mo yarí kọlẹ̀ mo ń tu lọ ni ẹmọ èèyàn tó rán bẹ̀ mí ni they offer money they do so many things I did not take mo ń sọ yìí mi ò jí sọ ẹ rántí ìgbà tó lọ bá Suzy mo bẹ̀ Suzy mo ní Suzy bá mi record wọn àwa play bó bá ti wá bẹ̀ mí mo record wọn mo play ẹ̀ ìgbà tí ò mọ ọkọ tó máa ṣe gbé mi lọ kóòtù mo ní ayé ẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ ni ó dẹ̀ bàjẹ́ sí mi lọ́wọ́
gbogbo wọn dìde, gbogbo àwọn èèyàn gidi, gbogbo àwọn èèyàn wọ́n dá owó, but this time around ní dáwó ní Olualo yìí, Ọlọ́run ti take care ẹ̀.